orin tá a sì ń ṣàdúrà fún ilé alimi kì í ṣe kárí mi. bẹ́ẹ̀ni mujamala orí nínú apá èèyàn wọnú ilé àwọn àfa àwa náà wọbẹ̀. bẹ́ẹ̀ni ọ̀dọ́rọ̀ bàbá ọba lórílẹ̀ láì darí ilé Alhaji àgbà. bẹ́ẹ̀ni gbogbo ń tẹ́ bá ṣe tí bá ń ṣẹlẹ̀ ń tàn bó ti rí nínú ilé náà. bó ṣe rí nù. Ọlọ́run dákun má jẹ́ ilé àfa alimi ò di tàbú. àmín. má jẹ́ wọ́n yáyàn wá síbi Ọlọ́run. àmín. àwọn tí ń jẹ́ àlójú wọn máa jẹ́ Ọlọ́run. àmín. àwọn èèyàn ṣe àmín. àmín. ila fi Quraysh. bismillahir rahmanir rahim. لإلاف قريش لإلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. bàbá wa gbà ládùúgbò tá a wà yìí àwọn àfa àwọn ẹni Ọlọ́run wọn pọ̀ bámú. bẹ́ẹ̀ni. bàbá àmọ́ mọ̀lẹ́. دام الله حياته. tá a bá lè ti gòkè tá a sẹ́kọ́nà báyìí. àkí bàbá nù. ọlọ́run má fara ní bàbá o. àmín. bàbá ìmáàmù òde ọba ni wọ́n bẹ́ ń jòkó lẹ̀ yìí. wọ́n bẹ láàrin wa wọ́n bẹ láàrin wa. ẹ ṣe ṣéwù dáadáa. ṣéhù. ẹ dákun. ṣéhù. bàbá wa nawọ́ sánà lé ọba. bàbá ọba lónìí ṣéwù والله tẹ̀sí o. يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ọlọ́run má dààmú ọlá yín o. آمين. لإيلاف. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش لإيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. bàbá Alhaji àgbà ni wọ́n wọlé bọ̀ wá yìí. sáàrin wa. bàbá sheikh wa bàbá wa ìpìlẹ̀. bàbá. ìpìlẹ̀. bàbá lókè lọ́hùn. bàbá wa sheikh wa Musa Alhaj Musa bàbá registranu. Muhammad Kamaluddin University. المسجل. الله بيه. لجامعة محمد كمال الدين. إن شاء الله. Ògidì. Ìlọrin. Kwara State. bàbá prof ẹ̀dàkùn lárúbáwá ẹ̀dàkùn gbogbo ẹ̀ ń bẹ lọ́dọ̀ yín bẹ̀ wọn. àtìbó. Ọlọ́run jẹ́ bàbá ọmọ ẹbẹ̀ dáadáa o. Amina. Allahu akbar. àwọn làlájí àgbà. èmi ó tẹ̀lé wọn délé náà bàtà yìí lẹ̀. àwọn làlájí àgbà. ìsìn wọn délé. àwọn làáfà àgbà. náà bá ti ń lọ léwọ̀n gbèmí dání. ẹ jẹ́ kí bàbá wà ká tó lè sìn kankan kí bàbá wà láyé àwọn èèyàn wà lérí ìdúró. bẹ́ẹ̀ni. àwọn bàbá ní ká yìí ó jòkó lẹ̀. àwọn bàbá ní ká yìí ká jòkó. wọ́n ní ká jòkó. àwọn yẹn láwọn ò ní jòkó àbí tẹ́ bá jòkó. bàbá wa agákadà sheikh wa Murtado agaka. àwọn ni àwọn náà wọ́n ti ń bọ̀ àwọn náà wọ́n ti ń bọ̀. bàbá wa sheikh Murtado agaka. ẹlẹgbẹ́ máìkì fún mi ọ̀rọ̀ sì wà lérí ẹ̀. bẹ́ẹ̀ni. ibi tí ọkọ̀ọ̀kọ̀ lọ mo fẹ́ béèrè wọn o. bẹ́ẹ̀ni o pẹ̀lú àdúrà bẹ̀rẹ̀ àbí. ẹ̀dá kìí kàdúrà bẹ̀rẹ̀. sheikh Jami agbára rẹ̀. alkhani ayida. àwọn náà ni. bàbá láti program wa yìí ẹgbẹ́ tí rẹ̀ di máa ṣe pé bàbá mi Dr. wa Saleh Mustapha Saleh bàbá dáadáa SMS. Okay. Baba Saleh Mustapha Saleh Doctor. Baba Ọlọ́run gbà fún yín fa. Tààrà. Ọlọ́run gbà fún yín o. Tààrà. Akramakallah. Bí bá gbá kálámù mú. La ilaha nǹkan sì máa dà lẹ́nu ẹ̀. Tí è sádàkọ́. Kéwú náà pọ̀ púpọ̀ àlùbáríkà wa já. Alhamdulillah. Ọlọ́run ní yọ àlùbáríkà kún bẹ́ bàbá o. Àmín. Bàbá Dr. Abudu ní ṣàdúrà fún táyọ̀ sí àmì o. Àmín. Àkúmọ̀ tẹ́sí fáwọn èèyàn wò sí àmì fún yín o. Àmín. Fáìsí àmì ò láhàúlẹ̀ yọ ọ̀kan ẹ̀dájú ọ̀kan wọn. Ọlọ́run jẹ́ ẹ máa ga sí. Àmín. Ọlọ́run jẹ́ ẹ jẹ mínísítà. Àmín. Àwọn èèyàn sá. Àmín. Ẹ bá sàjẹ mínísítà nọ́mbà tẹ́sà lọ́wọ́ náà lè máa lò. A lè máa rí yín pè síbẹ̀. A lè máa rí yín pè o. A máa pè yín síbẹ̀. La hawla. Wala quwwata illa billahi al-aliyyil azim. Àdúrà bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Ìmámù Òde Ọba. Ọlọ́run jẹ́ àríwọ̀n pẹ́. Al-Adabi. Insha Allah. Kọ́dà wọ́n tún wá wádọ̀ bàbá níjẹ̀ tó ń jẹ ta yìí. Táwọn náà tó wá kí bàbá wa. Àbílà náà ni nírọ̀lẹ́ ànádèdè báyìí náà. Wá kí bàbá Alhaji àgbà. Insha Allah. ẹlẹ́kùn jama bí a ṣe máa wí
nígbà tí àwọn wọ white náà bẹ́ẹ̀ náà ni káwé nísì èyí tí ìbá tètè rántí ń bẹ̀ àwọn àbá wa ọmọ ilẹ̀yìn ọmọ ara mi létí a sọ pé Allahumma salli اللهم صل على سيدنا محمد على سيدنا محمد صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين يا رب العالمين حسبنا الله ونعم الوكيل 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 سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم آمين آمين رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي آمين 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 بسم الله الرحمن الرحيم 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 الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run الحمد لله adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run الحمد لله adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run الحمد لله àwa tí à ń bẹ láyé nínú àwa tí wọ́n bí sínú sẹ́ńtúrì ọ̀hún إن شاء الله Allahu Akbar kabira tá a tún wá dàgbà tọ́lọ́run tún wá sẹ̀sà àwọn bàbá wa alájà àgbà fún wa abára wa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run الحمد لله adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lójú wọn náà ni wọ́n ti sọ pé ẹ lálùbáríkà ẹ lálùbáríkà ẹ lálùbáríkà la ilaha illallah muhammadu rasulullah a sì lálùbáríkà náà a rí ìmáàmù àgbàlú nínú wa la ilaha illallah muhammadu rasulullah a rí ìmáàmù ẹ sọ pé alhamdulillah gbogbo ẹ̀ ṣojú bàbá ẹni tó di ìmáàmù jámì ìlú ojú bàbá náà ni ẹni tó di ìmáàmù ilé ọba ojú bàbá náà ni ẹni tó di ìmáàmù ìlú wọn ẹni tó di mufti ẹni tó di nílùú wọn ojú bàbá náà ni ọlọ́run o inú ilé bàbá gẹ́gẹ́ bí àfa ọmọ lẹ́yìn ṣe tọrọ má jẹ́ ó bàjẹ́ láéláé má jẹ́ ó bàjẹ́ láéláé nígbà tí àwọn bàbá ń bẹ láyé níyàyín yìí máa tẹ̀lé bọ̀dá mi ká wá sí ilé ìwé níyàyín lọ́dọ̀ àwọn bàbá wa gàdájímà ní ìjẹrin àbí níjẹta yìí máa sìn wọ́n wá tí wọ́n ti wá sìn wọ́n débẹ̀ wọn yìí ń padà lé àtàwọn àti gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ náà ọlọ́run bá sálẹ́ kò kẹ́ fún wọn àmín àti igi ọlọ́run àmín àti ìyọ́nú ọlọ́run àmín àti gbogbo mo gbà fún ọlọ́run lójú àtẹ̀yìn tọ́lọ́run ṣe fún bàbá dákùnjẹ́ ọmọ lọ́gbére àmín abadan sarimadiya àmín ọba tí ń tò fún bàbá ẹnìkíní lẹ́yìn mi ẹnìkejì lẹ́yìn mi ẹnìkẹta lẹ́yìn mi ẹnìkẹrin la ilaha illallah ọlọ́run a dúpẹ́ o ẹnìkan kó jòkó tí ń tò ìwọ ọlọ́run ló tó dákun má jẹ́ ó dàrú lọ́la àmín tòní náà gbogbo násàrà tó ṣe fáwọn àná ìjẹta ìjẹrin mọ́sà ṣe fáwọn náà àmín násàrà tó ṣe fáwọn àná ìjẹta ìjẹrin mọ́sà ṣe fáwọn náà ìjọ náà wọlé tí àfa kan sọ pé wà jámù rasulillahi láyé tàṣà àṣùpàjẹ́ ìjọ náà tú láéláé àwa náà ti dìjọ náà àti tó ń bí sínú ìjọ náà àwọn náà ti tó ń níjọ náà ọlọ́dà kọ́ mọ́jọ wáyé lẹ́mbẹ́ o lẹ́yìn àfáàgbà ọlá hamina ọpẹ́ tá a fẹ́ dù yìí gbogbo tó ọba tó fi ṣe fáwọn olùyá òkè ọlọ́run tó fi ṣe fáwọn bàbá wa sí ibi tí wọ́n wà àti lẹ́yìn wọn àti inú ilé àfá wọn 100 ọdún ni wọ́n fi polongo àfá wọn káàkiri ayé la ilaha illallah àfáàgbà kátó wà mọ̀ pé àfáàgbà lágbàjá ní jẹ́ bẹ́ẹ̀ la ilaha illallah àwọn bàbá mọ́jọ wọn palẹ́ láyé o ìjọ́ kìíyàmà láyé ní kó máa polongo àwọn náà ká máa polongo àwọn náà lọ ọlá ya rabbi lakal hamdu kama yanbaghi li jalali wajhika wa azimu sultanika ya rabbi lakal hamdu kama yanbaghi li jalali wajhika wa azimu
sultanika ẹlẹ́kọ̀ọ́jà jọ wíkà yìí náà ya rabbi lakal hamdu kama yanbaghi li jalali wajhika wa azimu sultanika mẹ́ta. Àmín. Gbogbo tí ń tẹ̀rọ àlùbáríkà tí bàbá tọrọ gbogbo wa kódà àwọn kan bẹ náà kílásímẹ́tì wa táwọn ti lọ́dọ̀ Ọlọ́run àwọn bí àwọn bá wa Bugani Muhammad Awal láti Ìsẹ́yìn làwọn ti wá àmọ́rọ̀ ni wá àtàwọn míì tó rí bẹ́ẹ̀ tájọ wà nílẹ̀ yìí náà àti bàbá àmọ́ nígbà àgbà lánàá Ọlọ́run bá sàlékùn kẹ́ fún gbogbo wọn. Ọlá Suratul Fatiha àtàfẹ́ kéyìí bàbá wa Galajima tí wọ́n ń lò lọ́wọ́ lónìí Ọlọ́run jẹ́ wọn ó lò pẹ́. Jáse sẹ́wò fún wọn. Jáse lẹ́ẹ̀kan sí. Jáse lẹ́ẹ̀kan sí. Wallahu ya'simuka minan nas. la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-ali. Àwọn àgbàlejò àgbà fún gbogbo àwọn ọmọ kéwú lónìí. Àwọn àlejò àgbà àtàbà tó tẹ̀lé wọn ìránṣẹ́ wọn àti àwọn bàbá wa ìmáàmù àti gbogbo Galajima lakọlọ mọjẹ tó náà dàrú ọlá hamina fati albarka náà látúnṣe Ọlọ́run wọlá gbé bàbá wa oníwàásí àgbáyé àwọn ọjà mọ̀ pé àwọn àfọkẹmọlé wọn ké fún bàbá wa ìsì ń jànà ìdí sí inú ilé bàbá ìran albarka ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́mọdé ó kó ń bẹ láéláé mọjẹ ó kó ń bẹ láéláé èyí táwọn náà pín bẹ́ẹ̀ tí wọ́n fún àwa náà tí wọ́n bọ̀ àwa náà mọjẹ ó kó ń lé wa láéláé ọlá hamina ọlá fatiha. Alubarika aliamudu billahi rabbil alamin arrahmani arrahimi maliki yaumidini iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqima siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallina. Àmín. Iná àtẹ́nà kankan àti ìsájà kan násìrà Ọlọ́run tó tún ṣe fún bàbá wa nífà lónìí lédi yunifásitì àti gbogbo àdáwọlé dákọ̀ọ́lọ́ mọ́sà máa ṣe ní gbogbo gbà. Àmín. Gbogbo gbà wọ́n láwọn tàná tó ṣe fún bẹ́ẹ̀. Àmín. jẹ́ tiwọn lóò tó pọ̀ sí i. Iná àtẹ́nà ìsájà. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar وصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. àti kidnapper ni ọlọ́dàkọ̀ ọlọ́run má jẹ́ wọ́n wọ̀lú yìí. Àmín. Gbogbo ibi tán bá wà ọlọ́dàkọ̀ kápá wọn. Àmín. dákun kó wọn lẹ̀. Àmín. bákan náà wọn ò sí dákun bá kó wọn lẹ̀. Àmín. Bismillahir rahmanir rahim. لإيلاف قريش لإيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. látọ̀dọ̀ bàbá ìmáàmù àdókítọ́rù Làkíkí àti gbogbo tó tẹ̀lé bàbá wọlé àwọn bàbá wa àgbà àti gbogbo àwọn jàmáà gbogbo àdúrà tí bàbá ti ṣe fún wa tí ń jàrà yìí lára wa di sí ìjà sáàmì rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ń bà wọn bẹ̀rẹ̀ yìí. Amina amina ya Allah. Ala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Bàbá tí wọ́n kó gbogbo alọ́wájú Ọlọ́run tí wọ́n sì tún dáa padà wálé ẹ̀yà sí iná àti iná kàkan fún wọn. Ọlọ́run mọ́jẹ kọ́rọ̀ tí wọ́n náà dàrú. Àmín. Mo ti ń tọrọ fún Ọlọ́run jọ sẹ máa náà lẹ́yìn. Àmín. Inna a'tainaka. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Àmín. Ẹ̀kọ́ àdájá àgbà tún lè rí lára wọn. Wọ́n ò kí gbogbo ilé wa kí náà tí iná fún mi láì pèdé àdúrà wọ́n sì máa yẹ Ọlọ́run ó gbà á. Tá bàbá wa Galadima Giri ni wọ́n wọlé yìí. Ṣéhù. Àwọn èèyàn sọ bẹ́ẹ̀ dáadáa o. Ṣéhù wallahu ya'zimuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá ìmáàmù àgbà ni wọ́n wọlé tẹ̀lé wọn àbá ìmáàmù wa bàbá ìmáàmù Galadima wọn ni wọ́n wọlé pẹ̀lú àti bàbá Khalifa Wálé Jemba bàbá dáadáa. Ọlọ́run jàrí wọn pẹ́. Ọlọ́run jẹ́ máa bẹ pẹ̀lú dáadáa o. Bàbá dókítọ̀rù náà wà pẹ̀lú wọn Ọlọ́run bá dó tì yín. Ọlá jẹ́ kàwùsọ Ọlọ́run. Àwọn dókítọ̀rù wa mo ti dákọ̀ wọn bẹ́ẹ̀ bá fọkọ̀ wọn kún dé àmọ́ ìfẹ́ lákọ̀ má gbàlagbà. Ó dàbẹ̀ wọn gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́. Bàbá dókítọ̀ Ọlọ́run ní dààmú yín sá. A lọ síbi káàkiri Al-Qur'an. Àfọwọ́ Sheikh wa Professor. Ẹ dákọ̀ ẹ bá ń dákọ̀ wọn torí Ọlọ́run. Bàbá wa Ahmad Sardauna Giri. Dr. Ahmad Sardauna àníbẹ̀ Ọlọ́run ní dàrú. Ẹ dákọ̀ ẹ má bínú wa Ahamadu min Mahamudi. Bàbá
baba professor Abdulwahid الفلاني Jibril Sulaiman Al-Fulani Al-Adabi Al-Failasuf Al-Sha'ir Al-Failasuf إن شاء الله. Al-Mudiru tó ní wọn ó kọ ẹ̀ pọ̀ gan baba wọ́n yẹ wá kí Kùránì wọ́n kí àkọ́kọ́ Mákà tí bàbá lọ láyé Kùránì ló gbé wọn lọ bẹ́ẹ̀ lèmi náà àwọn ọmọ ọjọ́ àbẹjọ ojú mọ bẹ̀rẹ̀ èmi tí mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ tọ kódà bẹ́ẹ̀ ni bàbá ẹrọ kẹwọn ẹjẹ wa gbé fún yín bẹ́ẹ̀ kẹ jọ kẹrẹ kù sọ fún àdàlà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وما يلقاها إلا ذو حظ عظيم. صدق الله مولانا العظيم. الله أكبر. أني الله أكبر. الله أكبر. قل هو الله أيوك وجاكي. نعم. bàbá gbọ́ àwùsù yìí ní nǹkan bí ọdún mẹ́rin sẹ́yìn ẹ̀ntí ọkàn tí ọmọ tẹ̀lé ni tó tó ọlọ́run dákun sábà kí àfáàbò tó. àmín. Qul huwa Allah. bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad
Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àmín. Àwa Professor wa Sheikh Abdul Wahid tí wọ́n kí Al-Qur'ani fún wa Ọlọ́run bá dúpẹ́ fún yín àmín. ọlọ́mọdé wọn náà bàjẹ́ àmín. àwa Sheikh Isa Romli àwa Ishaq ọmọlẹ́yìn Allahu akbar. bàbá Dr. Oyale Kùránì sọ̀kalẹ̀ tán ẹ̀yìn kí bàbá Dr. Oyale ẹ̀dàkùn ẹ̀yà gbàlejò bàbá wa sọ́tẹ̀ Professor Sheikh Abdulgani Oyale inshallah ọmọ alájẹ́ àgbà wọ́n ti ẹ̀dàkùn ẹ̀ fi wọ́n sáàyè wọn bàbá tí ó sì wá bàbá Dr. Hussein Musa Muhammad al-Bashir chairman Ansar Islami òkè àgbọ̀mọ́ bàbá dáadáa mọ́ fẹ́ kíjò kó yọ faraba ẹ̀ ní dáwọn kí ni abẹ́jẹ́ máa kí wọn lọ báwọn náà bàbá Dáúdù Jemba wọ́n ti wọlé àárín ẹgbẹ́ Ọlọ́run ní dàrú àwọn èèyàn ṣe ṣéwù fún bàbá ṣéhù Allahu ya'zimuka minan nas. bàbá Alhaji wa Ali Yusuf bàbá Umar àwọn ni wọ́n Allahu akbar àwọn bàbá Professor Jemba àwọn ni wọ́n jọ wọ white bàbá tí mo parọ́ ni wọ́n ní pẹ́ ní ẹ̀pàrọ̀ Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa afáwa Sheikh wa Khalifa Àbùtó wọ́n ti dé sí jòkólẹ̀ afáwa Kàwú kọ́dà ẹ wọlé Kùránì sọ̀kalẹ̀ tán lẹ déhùn ẹwà ní tótó àmọ́ wa ní tótó ọlọ́mọsà kí àfábùtó àmín ọmọ gẹ̀wọ́n o àmín ẹ̀rí jòkólẹ̀ tá a wà yìí wọ́n ní kí jẹ́jẹ́ ọmọ wulẹ̀ bàbá Dr. Hussein Adékewúsọlá bàbá ológun jíbà wọn ti wọlé àwọn. ẹ̀kẹ́ tó kí wọn lẹ́ẹ̀kan sí kọ́dà ẹ̀sàn gbèsè séwù tí yín nísìn ẹ̀yin nìkan ṣe séwù lẹ́ẹ̀mẹ́ta. ṣéhù Allahu ya'zimuka minan nas. mo ti tún wá rí tẹ́ẹ̀rí bàbá Dáúdù Fágbà tí ń wọlé bọ̀ wá Allahu akbar àti bàbá Dáúdù Àgàkà àwọn méjèèjì Allahu akbar. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم أبا أكي قرآن هنا كوكو لا إله إلا الله أفا وشيخ عبد الحفيظ بابا الله ما تنتم خليفة الشيخ bàbá wa bàbá Dáúdù Fágbà wọ́n ṣe káyókáyó lónìí tí ẹ̀kún ọ jáde wọ́n ní Àlájì àgbà tóbi púpọ̀ wọ́n sì já pẹ̀lú ògo Ọlọ́run tó gbẹ̀yìn náà tóbi kò ní rẹ̀ yín wálẹ̀ láíláí àmín wọ́n jẹ́ ká oṣù Ọlọ́run àmín wọ́n lájọ́ tá a bá wá jímà tàtún yàdọ̀ yẹn ká tó lọlé bàbá Dáúdù Àgàkà àríwọ̀ ẹ̀rọ àwọn èèyàn ṣe ṣéwù dáadáa o ẹ̀wì dáadáa ṣéhù Allahu ya'zimuka minan nas. bàbá jẹ́ bàbá Dáúdù Àgàkà àwọn ni wọ́n rọ̀ fa'nahu makanan aliyya. bàbá Lisanu Sheikh wọ́n ní nákàlí tí àmọ́ bí fún bàbá nù Ọlọ́run kó máa fà yín sókè lọ. àmín. bàbá Professor Jemba wọ́n ti wọlé àwọn bàbá dà àbá wa Sirajuddin Alaka Gawusu Tàlájí àgbà Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa o àmín. Mudiru Mahadul Fawzi Al-Adabi ní ẹ̀yẹ ń kọrin nu Ọlọ́run jẹ́ bàbá máa bẹ bàbá Professor Jemba Allahu Akbar àwọn gangan fúnra ara wọn ẹ̀rù bẹ́ẹ̀ tún pe Professor náà ẹ̀rù bẹ́ẹ̀ bá tún wá sọ pé Jemba ẹ̀rù ẹ má jẹ́ ẹ̀tàmà ẹ má jẹ́ tó fi yíyan kún kìí ṣe pẹ́rù tí ọmọ ẹja kéèyàn ké ṣe lárúwá ní sọ ní àbẹ́ẹ̀bó Professor ẹ̀rù ni bẹ́ẹ̀ bá tún wá ní Moshood ẹ̀rù ni bẹ́ẹ̀ bá tún wá ní Jemba ẹ̀rù kẹ́ tún wá ní ológun kẹ́ẹ̀tún wá sọ kí ń gbà náà ògbójú ọlọ́dẹ nínú gbó irú mọ́lẹ̀ bàbá wọ́pọ̀ gan o Ọlọ́run ṣe nǹkan fún yín gan o pẹ̀lú ògo Ọlọ́run wọn ní máa wọ́ yín rìn sí àmì àdúrà wọn dáadáa gbogbo tí ń jẹ́rà àláfíà tọ́lọ́run ṣe fún yín Ọlọ́run nígbà lára yín.
bọ́bá rí ẹ̀dá kan fi àbá prof sáyé wọn èmi nìkan lẹ̀ tí kí akẹ́rẹ́ àwọn kúmọ̀ lọ bàbá prof èmi nìkan lẹ̀ tí kí ẹ̀rú sì tó ń bà mí bàbá professor Jimba ní kàwú aládàbí àti ààfin ọlọ́run ní dàmú yín o ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run anakumullah a ń lọ síbi ká máa lọ síbi ọ̀rọ̀ ọlọ́run lókù báyìí àmọ́ àwọn jàmáà wa tí wọ́n kí bàbá Alhaji àgbà sí jòkólẹ̀ àfáwà Yakubu Yusufi àfáà nádà nínú ilé Jimba wa ń bí náà ni lè Galadima wa ń bí náà ni àfáà wa ẹ máa bọ̀ wá àfáà wa Ibrahim àti Alhaji wa Yakub wọ́n fẹ́ ṣe tarhib fún bàbá wa Alhaji àgbà ní jòkólẹ̀ bismillah ìṣẹ́jú méjìlá sábà máa ń lọ àmẹ́yìn lo mẹ́ta. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. حضرة الآباء والأمهات، هذه كلمة ترحيبية بخليفة الأدبيين. ليتي ونبقى أفيا نبوة محمد يوبانا محمد دادا ẹjá yorùbá ná Muhammad dáadáa àfihàn ná Muhammad àfi kí ìkàlẹ̀ gbogbo àwọn àfáà wa gbogbo àwọn bàbá wa gbogbo àwọn màmá wa tí wọ́n wà níkàlẹ̀ akíwa ní kíkí ọlá àwọn bàbá wa fàgbà nísàlẹ̀ Fúlàní àti bàbá dòkítọ́rù wa Dasuki àwọn bàbá ni wọ́n wọlé òun ọlọ́run ní dààmú yín ẹ̀dá kìí má bí. ahlan wa sahlan wa marhaban. akí ogbó wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. هذه كلمة ترحيبية بخليفة الأدبيين فضيلة الشيخ مصطفى كمال الدين الأدبي في بيت Galadima. eléyìí ni gbólóhùn ìkíni káàbọ̀ tí bàbá wa Galadima ń gẹ̀rí ká ṣe ṣéhù wọ́n ní káwí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ṣéhù káwí lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ṣéhù wallahu ya'simuka minan nas la takhafu darkan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. wọ́n ní ká máa wí gbólóhùn tá ń wí yìí ká máa fi kí bàbá wa Khalifa ká máa kí wọn káàbọ̀ sínú ilé wa nílé Galadima wípé kí Ọlọ́run kó jẹ́ kí á rí wọn pẹ́ kó ṣàlékún àlàáfíà wa. niyabatan an abina Galadima يسعدنا ويشرفنا أبلغ الشرف أن نرفع أسمى عبارات الترحيب والتقدير بقدوم فضيلة الشيخ الجليل العالم العلامة فضيلة الأدبيين الشيخ مصطفى كمال الدين الأدبي حفظه الله ورعاه. kí bàbá wa kí wọn káàbọ̀ sínú ilé wọn inú ilé Galadima Ngeri tó já sí wípé ìgbàlejò wọn yìí a rí nírí wípé kí n ṣe déédéé pé àgbàlejò bàbá wa Alhaji àgbà Sheikh Kamaluddin al-Adabi tí ń ṣe déédéé wípé à ń gbàlejò àfa àgbà bákan náà Maulana Sheikh Tajul Adab à ń gbàlejò wọn kí wọn káàbọ̀ pé kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra. وإن هذا المقام ليس مقام ضيف في بيت غريب بل هو مقام عودة فرع كريم إلى أصل عريق. nítorí wípé dídé tá a rí tẹ́ dé sínú ilé yìí a rí wípé dé lálejò bá wa a rí wípé bàbá wa ara inú ilé wọn lè Galadima náà ni wọ́n ń ṣe dídé tí wọ́n wá dé yìí wọ́n dé sínú ilé wọn náà ni wọ́n dé sínú ilé ọlá wọ́n dé sínú ilé ọlá. إذ إن بين بيت Galadima وبين مسقط رأس الشيخ الكبير وعلم الأدب الشيخ تاج الأدب صلة رحم ونسب ووفاء تاريخي موصول. èyí torí wípé gbólóhùn tá a wí yìí
àkànwí lórí ahọ́n lásán a rí ní wípé kíkí ìpìnlẹ̀ ni kíkí tó bá ìtàdé ni kíkí wípé bàbá wa Maulana Sheikh Tajul Adab ẹ jẹ́ ká ní radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu. a kí bàbá wa Alhaji Àgbà káàbọ̀ sínú ilé yìí kò sí bá ṣe sọ̀rọ̀ bàbá wa Alhaji Àgbà tá à ní sọ̀rọ̀ Maulana Sheikh Tajul Adab kò wá sí bá ṣe sọ̀rọ̀ Sheikh Tajul Adab tá à ní mẹ́nuba inú ilé Galadima tá a wà yìí nítorí wípé àwọn màmá wa àgbà tí wọ́n ṣe àwọn àfa àgbà kalẹ̀ inú ilé wọn lè Galadima yìí ni. fawalidatu hadha ash-shaykh الجليل من بنات جلاديما وقد شهد هذا البيت المبارك ميلاد هذه الشخصية العلمية الفذة التي أشرقت أنوارها في سماء الأدب والمعرفة. nínú bọ́lá ṣe ṣàánú wa lè Galadima tó jẹ́ sí pé gbogbo ń táwọn bàbá wa ń bí kalẹ̀ lọ́mọ lọ́kùnrin wọn lóbìnrin wọn ẹ̀sà ní í ṣe wọn irú ẹ̀sà wọn kan irú ẹni tí bàbá wa Sheikh Tajul Adab èyí tó lọ sọ̀kalẹ̀ sí ilé mọ́sígbà tó sọ̀kalẹ̀ sí wọn irú ẹ̀kan míì òun náà ni ti bàbá wa Sheikh Tajul bàbá wa àgbà náà bákan náà bàbá Sheikh Tajul Mumin tó já sí pé nínú èso tó jáde nínú ilé Galadima yìí nínú wọn ni wọ́n. ولم يزل بيت جلاديما يفتخر بهذه الصلة المباركة فقد سبق أن حل فضيلتكم ضيفا كريما في عهد جلاديما العاشر الحاج محمد أولاينكا حيث لقيتم فيه كل تكريم وترحيب. dídé tẹ́ ẹ dé yìí kìí ṣàkọ́kọ́ wẹ́ ẹ ti wá wẹ́ kan náà rí sẹ́yìn nígbà tó já sí wípé ẹ dálé Galadima yìí pé ilé wa náà ni ẹ dálé Galadima yìí pé ìpínlẹ̀ wa náà ni eléyìí wá ṣàkọ́kọ́ irú bẹ́ẹ̀ ti wáyé rí ní ayé bàbá wa Galadima ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ti wà níwájú Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta Galadima kẹta ìjẹta bàbá wa Galadima ìjẹta Alhaji Muhammad Ọláyínká abẹ́lọ́n fún ọkọ́lọ́n sàlékún kẹ. عهد جلاديما الحادي عشر الحاج عمر أديلودون جلاديما الذي رحب بكم أصدق ترحيب وأوفاء. bó ṣe ti wá ṣẹlẹ̀ ń jẹta àwọn náà bẹ́ẹ̀ náà la tún rí rẹ̀ lánàá bàbá wa Galadima tàná bẹ́ẹ̀ náà ni bàbá wọn tún wá dá padà fún wa lónìí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. وها هو جلاديما اليوم الحاج إبراهيم بولاجي جمبري في عهد الحاضر يسير على نهج أسلافه مجددا لكم عهد المحبة والوفاء. bẹ́ẹ̀ wọn bàbá wa níjẹ̀ta ṣeṣe tí wọ́n pàdé bàbá wa Khalifa pẹ̀lú gbogbo òfẹ́ tí wọ́n kí wọn káàbọ̀ pé ẹ káàbọ̀ sínú ilé yín ẹ káàbọ̀ sínú ọlá yín irú bẹ́ẹ̀ tí wọ́n kí wọn lánàá tí wọ́n kí wọn níjẹ̀ta irú bẹ́ẹ̀ náà ni bàbá wa Galadima tòní náà ní ká máa kí bàbá wa Khalifa pé wọ́n káàbọ̀ ipá wọn gbà wọ́n pẹ̀lú tọwọ́ tẹsẹ̀ àwọn fìfẹ́ kí wọn káàbọ̀ àwọn fi tìjọ́mọ̀ ìyá kan náà àwọn fi kí wọn káàbọ̀ sínú ilé wọn. كما يسرنا نيابة عن والدنا الراحل جلاديما العاشر. irú bá a ṣe ń fi bàbá wa Galadima jíjẹ tata náà àti tòní tá a fi kí bàbá wa Alhaji Àgbà ipe wọn káàbọ̀ sínú ilé wọn yìí irú bẹ́ẹ̀ náà ni a tún fi bàbá wa Galadima ẹlẹ́ẹ̀kẹwàá a tún fi pè wọn ipe wọn káàbọ̀. وهو أول رئيس لجمعية أنصار الإسلام. ní dídá tí bàbá wa Alhaji Àgbà tí wọ́n gbé Ansarul Islam kalẹ̀ ipa gbé kalẹ̀ fún tọlọ́hun agbé kalẹ̀ fún tẹ̀sìn Ọlọ́run kó máa gbòòrò sí i nínú ẹni tí wọ́n yàn lákọ̀ọ́kọ́ pé kó máa jẹ́ ẹni tí ó máa darí ìjọ náà àwọn náà ni bàbá wa Galadima ẹlẹ́ẹ̀kẹwàá tí wọ́n ti ń bẹ níwájú Ọlọ́run. وعن خلفه من أبنائه الذين واصلوا حمل رسالته المباركة. irú bí bàbá náà ṣe wá ṣe tí wọ́n gbé Alhaji Àgbà gbé fún wọn tí wọ́n sì jẹ dáadáa irú bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí wọ́n ń jọmọ fún wọn náà ń ṣe ipe iṣẹ́ táwọn bàbá wa jẹ́ fáwọn àgbàlagbà àwọn náà tún gbà àwọn náà tún gbé wọn tún jẹ lọ. وفي طلعاتهم المرحوم الحاج سعيد أولاينكا رحمه الله جميعا والحاج شيخ خليفته الحالي. nínú àwọn tí wọ́n tún jẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ìwọ́n náà ni àwọn tí wọ́n ń jẹ́ ọmọ fún àwọn bàbá wa tá a wí Alhaji wa Sa'id Ọláyínká àwọn náà ti ń bẹ wájú Ọlọ́run kọ́lọ́n kẹ́ wọn. àti àbáwá wa tí wọ́n ń jẹ́ Khalifa àwọn tòní Alhaji wa Shehu Khalifa àwọn náà ni wọ́n ń jẹ́ Khalifa tòní tí wọ́n ń ṣiṣẹ́ irú táwọn bàbá wọn ṣe tí wọ́n ń jíṣẹ́ tí wọ́n jẹ́ fáwọn Alhaji Àgbà. ويسعدنا كذلك أن نهنئكم بمناسبة عيد المئوي لمدرستنا زمرة الأدبية الكمالية. irú bá a ṣe wá ń kí wa káàbọ̀ yìí tí bàbá wa Galadima ni a máa kí wa káàbọ̀ sínú ilé wa yìí irú bẹ́ẹ̀ náà látún bá wa dunnú pẹ̀lú oore tọ́lọ́run ọba ṣe fún wa
ilé kéwu wa lọ́hùn tọ́lọ́hùn ọba wa ní kó máa gbòòrò pẹ̀lú báwọn àgbàlagbà ṣe bẹ̀rẹ̀ rẹ̀ tó wá ní kò ní parẹ́ lójú wọn kò sì tún ní parẹ́ lẹ́yìn wọn tá a fi wá ń ka 100 years nísìn abẹ́ ọlọ́run ní ṣe lópin báyìí ọlọ́run ó tún jẹ́ ká máa rí púpọ̀ rẹ̀ kà sí i. سائلين المولى عز وجل أن يعيد علينا أعواما عديدا وأزمنة مديدة. afẹ́lẹ́ ibẹ̀ ọlọ́run wípé tọdún yìí tá à ń ṣe tá à ń dunnú yìí kó má ṣe lópin fún wa kọ́lọ́run ṣe eléyìí tó já sí wípé a tún máa ṣerú rẹ̀ sí i irú báwa ti ṣe yìí káwọn tá a tún bí kí wọ́n tún gbarú ẹ̀ lọ́wọ́ wa kí wọ́n tún máa ṣe lọ kó má parẹ́ láéláé. السلام عليكم ورحمة الله وبركاته. Rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fáwọn àfáà wa ẹni tí wọ́n ṣe yìí kọjá tí wọ́n wà ní ẹ̀dá dúró. Bẹ́ẹ̀ni. Ẹ̀dá ọkùnrin tó ń kálukú bá fi lẹ̀ má lajẹ́ àgbà kọ́ máa wí o. Bẹ́ẹ̀ni. Kó tó ipá yọba wí mí. Okay. Ṣé ti gbọ́ wàhùn? Àwọn ti já mà nísìnyí pé gbogbo ìtàn tá a máa ń gbọ́ téèyàn fẹ́ máa sọ pé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bàbá Alisanu Sheikh ń bẹnu tíra wọn. Ẹbí tí ó ti wá tí nǹkan ti wá sẹ̀ sámú ibẹ̀ láti wá gbọ́ yìí. Àwọn àgbàlagbà lé ló sì pé yìí. Ìyá tó bí àfa àgbà sí Tajul Adabi. Àbí ilé wọn ni ilé Galadima yìí ni àbí ìyá ẹlẹ́kọ̀ọ́ ọ̀dà bọ́ bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ wá lérí ẹ̀ a máa pàdé lálẹ́ ọ̀la aládùúgbò wa lọ́hùn insha Allah bọ́bá ọlọ́mọ sábà dúpẹ́ fáwọn àfa wa o ẹ dákun kẹ́ǹkan kó tó lè ṣe ń bí bàbá Alhaji àgbà ọ̀gbọ́dọ̀ wà láyè tí ó yẹ kí wọ́n wà ká máa wá là ń celebrate bàbá à ń jẹ̀gún mọ́yánu kọ́dà báwọn bá lọ dá bí àwòkè ọ̀dà bàbá ẹnjìníà bàbá rẹ́gísírà ẹ dìde kẹ́ máa bọ̀ wá sáàyè yín torí Ọlọ́run ẹ máa bọ̀ wáyé àwọn bàbá ẹ dákun gbogbo ẹ̀wọ̀n kálukú ó dìde dúró nísìnyí tí wọ́n fi máa bọ̀ wá nípa ẹ dìde fún lè máa kó àyàn kẹ́lẹ́ máa kó àyàn la dìde fún bàbá Sheikh wa Musa ìpìlẹ̀ bàbá ìyàsá pé ìpìlẹ̀ gẹ́gẹ́ Alhaji àgbà ti ń sẹ́bọ̀nù bẹ́ẹ̀ni Tajuddin ọmọlẹ́yìn ni bẹ́ẹ̀ni Tajuddin Abdul Karim Muhammad Raji bon Muhammad Sulaiman bon Muhammad al-Bashir ọmọlẹ́yìn al-Adabi sihirukum ẹ dákun ẹ jẹ́ kí ẹ jẹ́ bẹ̀ wọ́n balance nítorí Ọlọ́run bàbá professor ọdún àlérí dúró ẹ jòkó mi tó yẹ kẹ́ ẹ jòkó bàbá ẹ jòkó Ọlọ́run ló gbé yín síbẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ní yí àgáǹdì yín àwọn èèyàn ṣe amínà dáadáa ní a bá tó jòkó ni ẹ tó jòkó ẹ jòkó alhamdulillah ẹ dákun ká lè kí nǹkan kọ́ bá a máa ṣe lẹ́yìn jòkó yẹ bá ṣe àánàkúmọ́lá bàbá máa ń náyà di sínà ní Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa bàbá Dr. Abubakar ilé oru wọn bọ̀ yí àti àwọn aláàfíbìlá Sheikh Abdul Yakin a lọ síbi ọ̀rọ̀ Ọlọ́run èyí tó jáde kí a gbọ́ láàrin 20 ìṣẹ́jú la máa ń lò àmẹ́yìn lo 25 minutes gẹ́gẹ́ ìgbé lecturer ni wọ́n ara university èsì fẹ́fẹ́ bàbá ẹ̀ yanjú púpọ̀ fa Ọlọ́run wọ́n là nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run wọn ní gbé yín gbé ẹ sì ní fasoya mọ́ra yín la ẹ̀yin sámi o wọn tún ní fàyà mọ́ wá ní jòkó nu lé kẹ́ máa dá sunkún fúnra yín ayé ò sì ní máa bá yín sunkún ara yín ọ̀là jẹ́ gbogbo àdúrà tí ń sìn wọn ló ní túmọ̀ gbogbo ẹ̀rú ètò ìṣẹ̀lẹ̀ rí ọlọ́dà mọ́bì kankan sí òǹkálùkù wa àwọn ajá náà sì dà ọ̀là èmi náà ajá náà sì bàbá ni mi ò kọ́dà àwọn ọmọ mi wà àdúgbò yìí àmọ́ ń gbé ẹ̀ máa tí wọ́n kọ fún wọn wọ́n sì burú díẹ̀ kọ́mọ àdìgbòlì ọmọ bàbá Grand Kadi ìjókòó yìí kún bàbá ni wọ́n tún wọlé yìí àfàlẹ̀ agina ẹ̀ máa wọlé ìjókòó yìí balance lábẹ́ 25 minutes ẹ̀lò náà ni ó di kú 24 minutes báyìí o náà ìjókòó pìlẹ̀ ni ọlọ́mọ yọmí tó ní wá wọ́n máa olú agbégbà náà wọ́n wà lẹ́kọ̀ọ́ lónìí ẹ̀yà rẹ̀ kọ́ ẹ má bínú o a ti débi ọ̀rọ̀ bismillah wọ́n bá ti jọ wọn kọ́ máa lọ bẹ́ẹ̀ nǹkan nílé káfí gbà bàbá náà kọ́ máa lọ bẹ́ẹ̀ dókítà ń jáná sí fún associate professor ó padà balance bàbá ọládọ́sù ọlọ́jọ́ máa bẹ pẹ̀lú dáadáa ọlọ́run bá kí bàbá mọ́lá Ashir kul huwa Allah bismillahir rahmanir rahim kul huwa Allahu ahad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad amin ببابك عبد من عبيدك مذنب الله أكبر
كثير الخطايا بابا لا يسألك العفو فأنزل عليه العفو يا من بفضله àga ti bí yìí tọ́ wọ́n bàbá wọn ní ìkókó أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى ó kọ yín lọ jáde wọn aláàkọ́ omi olókọ yín على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اجاوي لك وكوبي بابا تبيكو الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين 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 يا الله bàbá wa ṣe wà límì láàrin wa ṣéèkù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. afákanú àwọn ọ̀jọ̀gbọ́n onímímọ̀ ogun tí jẹ́ àìdá nígbà míì bọ́bá wá láàyè ìpìlẹ̀ yóò sì di dáadáa tí gbogbo ayé máa kọ́ sí. Allah. àìdá ni yóò ká tó wá sọ pé dáadáa ní wá nínú ilé àfáà límì. ọlọ́nkọ́ ọlá pé bí wọ́n bá tún ní ẹsẹ̀ sáàbù lẹ́tí fẹ́ wọ́n bí yín ẹ̀ ní sẹ̀sà nǹkan mí jùlọ ara àfáà límì lọ. Allahu akbar. dédé tí wọ́n ti fọ́lọ̀ àwọ̀ ọmọ olúwa lọ́mọ tọ́lọ̀ fi ṣe tí yín báyìí wọ́n máa dóde dúró dè yín ni bí ẹ báyìí ti wà àlùbáríkà ti wòde náà. Allah. àtàyè yín ọlọ́mọ bá kankan jẹ́ mbẹ̀. Àmín. bí kíní tí bàbá ọba lọrin ni a máa ṣe lérí rédíò máa ní bàbá wa dáúdù bẹ̀rẹ̀ bàbá wa dáúdù fàgbà gbogbo tí ń bá jẹ́ dáúdù ọlọ́mọ ọba yòókù yóò kíù lẹ́yìn yín ni. Allah. ẹ sì ṣe ṣéhù fún wa. Ṣéhù. ẹ bá ń ṣe kan sí. Ṣéhù. ẹ bá ń ṣe kan sí. Ṣéhù. Wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá wa Alhaji àgbà ti wà ń jókòó bàbá mi tọ́lọ̀ ń fẹ́ tó fàmì sí ayé tí wọ́n ń lò ó fẹ́ fàmì sí ọwájọ́ jásí pé àsìkò tí wọ́n là ń ṣe 100 years tí bàbá dálé kéwúlẹ̀ bàbá olóríire bàbá abiyama bàbá tọrẹ bàbá tí wọ́n wò mí láti kékeré dàgbà tí wọ́n tún wá wòran rí lára mi. Allah. bàbá Gàràjí Màngèrì nù ni. Ṣéhù. 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 Wallahu ya'simuka minan nas. bàbá wa bàbá mi bàbá wa Dáúdù Jimba níjẹta èdè mo ṣe wí níjẹta ó ti yé wọn
pẹ̀lú bàbá náà níjẹta ní a bá ń káàkiri gbogbo ìlú ẹnìkan bẹ tí wọ́n ń pè lásán náà Àbákẹ́ ọwọ́ aróyìn ìjẹta ọmọ jìnbà tó ní Ìlọrin ọmọ jìnbà tó ní Ìlọrin sọ́ni bá rẹ̀ ẹ ti ṣe ṣéhù wọ́n wá dé wájú ilé bàbá ọba Ìlọrin wá déwájú ilé tó wọ́n ní wọ́n ló nílùú kí lèmi wá ní àwọn eléyìí nílàkàyè láyé wọ́n ní wọ́n ló ní èmi. La ilaha illallah. Ready-made èsì tí ó ṣe déédéé ọ̀rọ̀ wọ́n ní wọ́n ló ní gbogbo olú mi yìí bó ṣe tó yìí èwo lèmi wá níbẹ̀ èmi gángan tí mo nílùú ló ní. Ọlọ́run ní dààmú yín. Àmín. Àwọn bàbá wa ìmáàmù wa nulẹ̀ Galadima. Adamallahu hayatahu. Àwọn bàfà wa nu. Ìjà àfà wọn ni wọ́n mú wa lọ lé kí wọ́n á fà gbogbo wa káàkiri. Allah. Bàbá Khalifa kun fayakun. Àfà mi lérí òkú ní Galadima. Akramakumul karim. Gbàgbé nǹkan kanú ẹ̀ mo kó díẹ̀ ni ṣùgbọ́n wọ́n wá split ẹ̀ wọ́n separate ẹ̀. Mọ́lẹ̀ mi ọ̀dà kọ bàbá wa Dáúdù Àgàkà. Ẹ̀rí bàbá ẹ̀rí combination jòkó ni táwọn lè jòkó tí wọ́n bá wọn. Sábìsì kan náà wọ́n wà wọn. Ìka ṣoṣo náà gbogbo ẹ̀ wala kọ́dé ata iná dá abẹ́fẹ́ kí n máa fún kí n máa tú yányá ni kí n túlẹ̀ yányá. Ẹ má túlẹ̀ tán o. Ẹ má túlẹ̀ o. Allahu Akbar. Wala kọ́dé ata iná dá Uda wa Sulaimana. Àwọn náà wọ́n jòkó. Baba Dáúdù Àgàkà. 1 2. Shehu. Wallahi tallahi mo tún búra yìí nígbàwẹ̀. Sẹ́yìn mo ṣe kóòdù ẹ̀ lójú ìfilẹ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ níbi tí wọ́n ti fẹ́ yọ jáde. Torí àti left àti right náà gbogbo ẹ̀. Allah. Ẹ máa tẹ̀léra yín lọ bá ní. Àwọn èèyàn ti ń sàmì èdè. Àmín. Bàbá wa gba àwọn àfa wa tó ẹ́ pa àwọn náà ń jọ kan nú àwa ọmọ àfẹ́ tí wọ́n gbé wá sí centenary wa bá. Alájà àgbà ni wọ́n jókòó yìí. Mi ẹ ti jókòó ẹ rí i pé ntọ́pọ̀ ló ti balance wá sí náà ní jókòó wọn ibẹ̀ ni ìmáàmù ní jókòó ńgbọ̀ ya Alájà àgbà dé Alájà àgbà jókòó ń bẹ̀ ńgbọ̀ ya Alájà àgbà tún dé dédé bálàjà àgbà ṣe ń dìde fálàjà àgbà mẹ́sẹ̀gì náà ní fún wọn náà nulẹ̀ yín. Allah. Ẹ bá ti sẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ kò ní lè máa dàrú yóò máa sẹ́ẹ̀tì. Registrar ní dìde fún Grand Cardin. Allah. Wíwo àti wíwo. Allah. Ta ń kọ́ wọn bẹ́ẹ̀. Ibẹ̀ lọ́wọ́ Alájà àgbà ni. Allah. Bẹ́ẹ̀ a bá lọ́lọ́ ni ẹ̀mí bí Alájà àgbà lọ ni pé walal akhiratu khayrun laka minal ula. Ntọ́tẹ̀lé ni ẹ tó máa fi kún. Wala sawfa yu'tika rabbuka fatarda. Kété pé akhiratu khayrun lahu minal ula nìkan. Wala sawfa yu'tika rabbuka fatarda. Àfà mi bàbá mi nínú ilé wa lè Jimba nínú ilé wa lè Galadima. Kò sẹ́nìkan tó lè ló mọ̀ wọ́n jèmi àríkè sọlá yìí lọ àfẹni ọba sàgbà wọn àtọmọgbà kékeré wọn ló kù. Àwọn báyìí pé dédé mi yìí lè ń tọ̀ hún tábà ní àmọ́ ń pa pọ̀rọ̀ ẹni òpùrọ̀ ni. Tẹbi ká nana bẹ lọ́dọ̀ tí ta ni yà lọ́tọ̀ yí n sọ̀rọ̀ mi jàre wọ́n ti fẹ́ kó sí mi lẹ́nu báwọn. Professor Mashhood Mahmood Muhammad Jimba Dr. Saliu gbà fún mi lérí ọ̀rọ̀ tó báyìí mú Dr. Saliu gbẹ̀ tí ò ní gbọ́ ọ̀nà wọ́n kiri kó ní máa ń pa Professor Jimba gbogbo ẹtì báwo bẹ́ẹ̀ yà yìí kò ṣe ń tọ̀ hún wàláhì òpùrọ̀ lè ń tọ̀ hún tó bá sọ ọ́ tẹ́ tó ń gbé òpùrọ̀ ni ọ́ níbo ni wọ́n wà. Ẹ tún kó díẹ̀ náà ní ají wọn. DVC administration. Kwara State University Malete.
University for Community, Kwara State University Malete, Kwara State Muslim Pilgrims Welfare Board. Allah. Chairman, mo sì máa ń nú àwọn bàbá wa olóyè ọba Ìlọrin tí wọ́n lóye méjìlé bọ́lọ̀hún nílé ọba náà wọ́n yìí ti gba méjèèjì. Allah. Ẹ sọ fún yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ oyè ńláńlá sì ni méjèèjì ẹ̀yin náà lẹ fún wọn bàbá lè bọ́lọ̀ ni wọ́n èyẹ lómi lọ́kàn ní oyè òǹdìsí. Allah. ń bẹ́ẹ̀ níjọ wọn jẹ méjèèjì ni. Bismillah. Bàbá wa Ajuso Igi ìjókòó yẹ ṣèjókòó inú ilé wa lè Galadima nìkan o. Gbogbo àwa ọmọ ilé kéwú láàfin lábẹ́ àkóso àáfàá wa àgbà àwọn Professor Mashood Mahmood Muhammad Jimba lábẹ́ àkóso bàbá wa ìmáàmù wa lójúde ọba àwọn ni wọ́n kó gbogbo wa jọ lábẹ́ àkóso Barrister Jẹ̀tí Aisa. ẹni sùúrù Ibrahim Isa Jẹ̀tí Òkodoro ọ̀rọ̀ lábẹ́ àkóso Ashairul Kabir Al-Muhadirul Qadir Bijamiati Ìlọrin Better by Far University Dr. Saleh Mustapha Saleh. Allahu Akbar. Lábẹ́ gbogbo oyè wa yányá ní bá a ṣe dúró yìí bíbélì náà ń bẹ́ẹ̀ Akramakumul karim. àfa ńláńlá ni ajánásí bàbá wa Alhaji àgbà Sheikh Abdallah Jibril Lisanu Sheikh. Sulaiman Lisanu Sheikh Sheikh Abdullahi ajánásí lábẹ́ àkóso àwọn bàbá wa àwọn àfa wa Ali Omar àwọn pẹ̀lú Professor Jimba méjì ni wọ́n nílé kéwú ládàbíyà àtàwọn bàbá wo oníkùn kéwú. Allahu Akbar. wọ́n tún wá bá a débi pé òhìbùhù wọ́n yóò hìbù ní wọ́n tó hìbù náà kọ́ tó hù bá yín rí wọ́n tó bá di a débi pé wọ́n sọ̀rọ̀ àwọn dáná láàrin ara wọn wọ́n fà àwọn ọmọ ara wọn fúnra wọn. Alhamdulillah. níjòkó àfa wa ní inú ẹnu odi mo fẹ́ tracy ìpìlẹ̀ òní àmọ́sí wí ni Magaji Àgbádámù lágbára rẹ̀ ẹ máa sọ fún mi àfa wa káàtì bí agbára rẹ̀ ṣé wa doctor very soon ṣé wa Abdulwahid ẹ má bínú ara ṣẹ́ tí wọ́n ní sẹ́yà yìí nìyẹn kọ́sẹ́ tí ó fi wá hàn Ọlọ́run ní fi wá hàn sí dáadáa kọ́ mọ̀ sọ́ adìwèrè àti dókítọ̀rù wa ọgbà dókítọ̀ èmi ẹ̀gbọ́n rẹ̀ gbà wọ́n náà gbà Sheikh Abdulwahid bẹ́ẹ̀ ni Sheikh Abdulrazak àti Sheikh Abdulrazak chief imam ní YTK assembly rẹ ni assembly àbúrò mi ẹni sọ àfa wa professor inshallah Amen. Owóyalé Abdulghani àti broda mi àgbà ní pè wọ́n broda mi àbúrò mi ní pè wọ́ broda mi bọ̀dá mi tá a mọ̀ àgbà Alhaji wa Abubakar táwọn bá ti ṣáájú èmi wá gbé báàjì tẹ̀lé wọn lọ lé kéwú lọ́dún náà a wá gba ibi ọ̀dọ̀ bàbá bí ìfòyè a lè jáde sí bàtà sọ́ọ̀bù ìtẹ́lẹ́pà àìdàkágbàjára wọlé àbí ká lè gbà lóye olódù owó àṣàdé lè kéwúdé. ó ti dìtà lẹ́sìn náà. àmẹ́mi ní máa gbé bọ́rọ́dà mi a sheikh torí tí mo wù ní ká pè ní sheikh dáhà tí a bí wa torí ẹ̀jù wa lè kéwù nù Barrister Jẹ̀tí ẹ̀ ń wò wọ́n lẹ́ẹ̀kan mo fẹ́ fi ọ̀rá wa hàn ni torí àfa ọmọlẹ́yìn òkè màlẹ́ ló ti wá òkè lélẹ̀ brother mi Sheikh Ibrahim Abdulkadir Galadima narukun orio àmọ́ náà lè Allahu Akbar wá kí Galadima kani ewale ke wale kéwúdé lè kí bàbá Galadima má dáadáa
wòlíì tá a jọ lọ Cairo àfa Mustapha méètì ni wọ́n lè kéwú àfa Sakiru Fasasi Ìjẹ̀bú méètì ni wọ́n. ẹ ń bọ̀ àbá ní Buhari tiwa láàfin Buhari tiwa láàfin a ní dédé bá a fà ṣe tó kíun bẹ́ẹ̀ náà ní ṣe pààyànlé Sheikh wa Murtado Isa Jẹ̀tí Agaka gbogbo eléyìí náà wà lálùbáríkà làjẹ́ àgbà tá a jòkó tì barista ló jòkó gbogbo nù ilé wọn àfà ni àfà wa alákìtìyàn àwọn ọ̀yọ́kù ọmọlẹ́yìn olè wá gba máìkì bọ́bá ìpè introduction náà mo sì àṣewà sí ti àfitán lónìí nù barista Ẹrúdá olójòkó ńlọ́yà gbogbo ẹ̀ wá pọ̀ bá ń bá àfà wa ni eléwúrọ ẹ má bínú ẹ ti ṣe lọ́dọ̀ tí yín náà ń jò ní tiwa ló dé ní títí wa ìfi yàtọ̀ ni pé níta wa ń gbà lálejò yín àyín yàtọ̀ èèyàn lè máa polongo ara rẹ̀ kò sábúrú ń bẹ̀ ọ wà nínú ètò àná Muhammad àmọ́ lọ́n ti polongo bí a wà yìí gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa iṣẹ́ tí wọ́n ṣe níjọ́ baba wa Alhaji àgbà tí wọ́n gbé dé ní fẹ́lifẹ́li ọ̀dọ̀ wa náà sì láti máa sọ pé fẹ́lifẹ́li òkodoro ọ̀rọ̀ àbí ní erigun ọ̀rọ̀ yìí baba Dáúdù Wajimba baba àwọn àfáàlì mi wọ́n jòkó yìí baba Galadima ara wọn ni màmá tó bí àfàgbà ti jáde àbábá ní ìtàn Shehu Tajul Adabi ẹ̀ ń kà ń bì kánjò ní inú mi yá dùn pé ẹ bá dákọ̀ lé Galadima kọ̀sẹ́ tí ó ní ilé sọ nǹkan kan yà ẹ̀ adúpẹ́ bàbá sẹ́rí kó dore yín níjọ bàbá wa ń gbé e ká bàbá wa Galadima kẹwàá wọ́n wá gbà á ibi ojú inú ilé gẹ́gẹ́ bí ọmọ ilé oníbi ìyá mínì tí máa tatúwò ìyá yìí a rí gbọ́lọ́dọ̀ ìyá àgbàlagbà pé ikú dún ní náà kò sí bàbá Galadima ń jẹta sẹ́mọ̀ pé wọ́n bá ti wòyàn sún báyìí fọ́sáìtì bàbá yẹn ti pọ̀jù wàlí Ọlọ́run tí ò níyè méjì nú kò ní bàbá Imam Galadima ní bó ṣe rí nu tí ò síyè méjì ń bẹ́ẹ̀ bọ́dá mi tọ́ sọ bàbá náà ibi dókítọ̀ ẹ máa wo bàbá wa ń sọ pé ibi yìí ọ̀dà ẹ̀jẹ̀ ń sọ tara mi bàbá ní máa lọ lé kéwú dédé o máa lọ lé kéwú dédé ló kékeré dáadáa o ara rẹ̀ mo ti soríire èyí rìpọ́ọ̀tù wọn ni o ara rẹ̀ ni mo ti soríire bàbá Galadima ẹlẹ́ẹ̀kẹwàá bàbá Galadima jẹta wọn lára wọn Sheikh Muhammad Ọláyínká Yahaya eléṣu Dr. Abdulrasheed ara àwọn tájọ host inú Dr. Ibrahim Isa Jẹ̀tí bàbá wa ń sọ ọjọ́ náà pé máa lọ dáadáa o èèyàn onígbára Alhaji àgbà kọ́ mọ́ soríire o èmi soríire kódà bàbá yẹn tún lòdì olóde mo gbọ́ lẹ́nu bàbá bẹ́ẹ̀ wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ ládùúgbò yìí bàbá wa Galadima bàbá wa ní ilé méjì ń dádí bàbá tí professor tara wọn jáde bàbá wa Sheikh Mahmood wọ́n pọ̀ bẹ́ẹ̀ nǹkan rẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ ni sẹ́kẹ́tírì àná fún Ansarul Islam bàbá wa Sheikh wa Abdullah kódà mo tún gbọ́ débi pé nú ajá náà sí àkọ́kọ́ fún Alhaji àgbà bàbá Galadima tàná ẹ̀gbọ́n wọn bàbá wa Muallim ọkọ̀ olóbì nínú àwọn ajá náà sí àgbà lọ́dọ̀ bàbá wa Alhaji àgbà ni tí ìbá sì mọ̀ wọ́n lájá náà sí mo mọ̀ wọ́n mọ bí wọ́n ṣe máa sọ lárúbá sí wa tí wọ́n bá wọ́dọ̀ àfa wa lérí òkú lárúbá àwọn ọmọ fi bá wa sọ̀rọ̀ ń túmọ̀ sí pọ̀ ọ́nú ilé yìí kí ló wá jọ̀rọ̀ ọ́nú ilé yìí ó dì báyìí kí ló jọ̀rọ̀ Alhaji àgbà ó dì báyìí kí ló jọ̀rọ̀ gbogbo àwọn tá ń kà kalẹ̀ wọ̀nyí béèyàn bá fẹ́ náà yóò lè kọ́ ọmọ sílé kéwù rẹ̀ ẹni a bá sì fẹ́ràn lámọ́mọ́ lọ́dọ̀ rẹ̀
dàbò ṣe dání mú ní mọ́mọ́ lọlé lọ́dọ̀ yẹn bọ́bá tún sáwọn ó tún mú lọ àfáwọn jẹ̀tí bẹ́yìn bá ríra yín ẹni ó dúró tì yín gẹ́gẹ̀rẹ́ ní ńkọ́ bẹ́ẹ̀mi náà bá ríra mi búrọ́dà mi ńkọ́ búrọ́dà wa àgbà tẹ́ bá wá ń wo àwọn àjòkó yìí dòkítọ́rù wa tí wọ́n jẹ́ dean school of languages ní Kwara State College of Education Oro Dr. Ahmad Abdulrahman Sadauna gbogbo àtàfà àgbà ní o àtàlájí àgbà ní o àti ní kọ̀rọ̀ ní o àti nílé àfà àgbà gangan ní o àti nínú ilé gàájímà ní gbogbo ẹ̀ ló pé sáwọn la ẹ̀ sí Allahu Akbar bẹ́ẹ̀ bá sì bí mí pé bò ló ṣe pé màmá tí wọ́n tara wọn jáde ọmọ àfà àgbà ni wọ́n ìtí a mú lè gàrájímà wọ́n tó padà sí lè gàrájímà ara wọn láti rọ́rọ̀ ń sọ dáadáa àwọn bàbá wa tí wọ́n fi dálé kéwúlẹ̀ ilé ìwé lẹ̀ sínú kudu ní inú karama Lájí àgbà wọ́n láwọn wá ń darí bọ̀ bàbá gàrájímà níjẹta ibi yìí bí bàbá gàrájímà ṣe sọ ó ti yé wa wọ́n lá bàbá ẹ̀sìn ma bàbá ń jẹta ẹni ọba mọ̀ wọ́n dáadáa ẹ̀sìn mọ̀ wọ́n ò nínú kan tí wọ́n fi nǹkan kan pamọ́ sí tó ṣe ń tí ọ̀dà fún ẹgbẹ́ wọn sọ gbàtọ́ kọjá ni wọ́n ní wá ọmọ yìí wọ́n ọba ìdí sọ́kọ̀ sẹ́ni ó lè kọ̀ndẹ́mù rẹ fún ọmọláyé àgbàlagbà dáadáa tó mọ́nú lè bọ́lọ̀ ibi wọn ó dúró sínú wọn ò ní gbogbo inú ilé yìí má jà ṣe tẹ́lẹ̀ mú ju tìrì Ọlọ́run lọ má sì ṣe wá yẹlẹyẹlẹ ibẹ̀ ni wọ́n máa dúró ibẹ̀hún ibi ojúde mọ́dàákìún wọ́n wà nà káságbó lé yẹn báyìí pàápọ̀ lérí la ilaha illallah ilé ìfìrí rẹ̀ gàjímọ̀ pé kálukú èsè tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ara karama tí ń bẹ lára Alájí àgbà tọ́tàtàrà bàbá wa Alájí àgbà bọ́ sára bàbá Gàlájímà jẹ̀tànù. Allah. Sàlákìbárú kí ló wá bí Gáúsù Alfaus ẹ̀dàró lẹ́yìn nìkan faman yuti illaha wa rasulahu faqad faza ẹ̀nàró dáadáa kọ́ ìyọ́ mọ̀ pé ẹlẹ́ nàró dán sámsám àwọn àfitájọ́ ó sì wọn nu mọ̀dírù nu mọ̀ á sísù ni ó wí. méjèèjì àgbọ̀lọ́dọ̀ yìí náà ni. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Gbogbo tí ń jágáka. Nso wí tí mo fẹ́. Inna awlan nasi. Má ti lọ bẹ̀rún. Innal ladhina amanu wa amilu solihati sayaj'alu lahum rahmanu wudda. Innal ladhina amanu wa amilu solihati sayaj'alu lahum rahmanu wudda. Ìkan méjì náà lèyàn lè fi tó ayé. Ìkan méjì lèyàn lè fi tó ayé ọmọ ọba. Ewu àti owó ká mọ́ lọlé. Ìkan méjì péré ni Al-Umma ní Muhammad sallallahu alaihi wasallam. Ìkan àkọ́kọ́ ni al-imanu billah. Kéyàn onígbàgbọ́ nú Ọlọ́run kọ́ ọmọ gbà kankan mí ìgbọ́jọ́ Ọlọ́run lọ. Ó ju Ọlọ́run lẹ̀, ó jura rẹ̀ lẹ̀ fọ́lọ́run. Bàbá jura wọn lẹ̀ fọ́lọ́run àbí wọn ò jura wọn lẹ̀. N ò rí bí bàbá tí wọ́n ti ṣe yánmayànmá ní bí bàbá yìí ṣe ṣe lónìí ọ̀dà. Torí wọn ní káríyà ní físíkì wọn báyìí Alájí Àgbà máa wùyàn tí a ń bá ń rìn èèyàn ọmọ tó máa wá Ibadur Rahman alladhina yamushuna ala al-ardi hauna. Innal ladhina amanu wa amilu solihati. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bí a bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bí a bá ń bá nílò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ara tí ìmánì ibi sára Alájí Àgbà nù. Wọ́n á wo Ọlọ́run lára gbogbo èèyàn. Àfa wa ní Naija nu àwọn tá a jọ ń host ẹnu Shehu Hamza. Wọ́n á wo Ọlọ́run lára gbogbo èèyàn ìwọ Ọlọ́run lára gbogbo wa àtìlẹ́mí Ọlọ́run lára gbogbo wa
òun ló jí kọ́ rọrùn fún kálukú bí kálukú ṣe lè jòkó lónìí ìtí wọn bẹ lára gbogbo àwọn bàbá wa tí wọn mú wa lọ lé kéwùnù. وعملوا صالحات àfàwọn ọmọlẹ́yìn ẹ jòkó báyìí. سيجعل لهم الرحمن ودا. àkọ́kọ́ téèyàn lè fi ráyé gbé òní iman pẹ̀lú bá gbogbo akram bẹ́ẹ̀ ṣe fi kọ́ wa imanu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa imanu bil qadar min khairin wa sharrin. bàbá Dáúdù Jimba kò sí irú téèyàn lè ní tó lè tó kéèyàn ní Ọlọ́run. وعملوا صالحات. ẹni ó bá ní Ọlọ́run ni ó máa jẹ́ jíjẹ fún òní ó máa jẹ́ múmu fún òní ó máa jẹ́ sósò fún òní ó máa jẹ́ jíjí fún òní ó máa jẹ́ rírò fún òní ó máa jẹ́ wíwò fún òní ó máa jẹ́ gbígbámú fún òní ó máa jẹ́ gbígbọ́ fún òní ó máa jẹ́ gbogbo ayé àtọ̀run rẹ̀ gan fún. إن الذين. fìlọ́sọ́fì yẹn àyà yẹn ló yé bàbá wọ́n wá dì mọ́ lọ́hùn ẹ̀ lè bá bàbá pé mo bá bàbá bí wọ́n ti ń sin gbére. Allah. èmi ò máa ní o ẹni ọba máa ní kó sọ o pé ìgbà tí wọ́n kéré ni ọmọdé ò ní wọ́ èmi rí gbẹ́rẹ́ lára bàbá ń gbà mo rí wọn àwọn tá a máa bí rè. wọ́n sì ní òsì ń bẹ́. bọ́bá ìpọ́bọ́ wá rí bẹ́ẹ̀ kí ló ṣe wọ tó ní rálàjì àgbàjọ bí wà ní wọ́n bá hù tí wọ́n fi gbogbo nǹkan fi rọ̀ fún wọn bá wọn náà hurú wà wọn. èmi á ní bọ́ ọba pẹ́gìrì ọba tún ọkàn gírí o tún máa pẹ́ ògiri ìwọ́dẹ́ nìkan kún ọsọ pọ́rọ̀ rẹ̀ dàrú ó lè ṣe sùúrù púpọ̀ ni. lọ́jọ́ rẹ̀ dàrú kò sí. wàhálà rẹ̀ pọ̀ náà ni wọ́n lọ́rọ̀ fàn fi dàrú. ìwọ́dẹ́ nìkan dáa ní kiri kankan rẹ́lù ni ọkàn rẹ́lù náà ni ẹni ọba ní Ọlọ́run bọ́ bá rẹ́lù yóò tún dìde padà. Allah. irú àwọn àṣesíbẹ̀ ẹsẹ̀ agbọ́nú tàpọ̀sẹlẹ̀ sí bàbá dìde àbí wọn ò dìde. Allah. wọ́n ti lo dọ́bùdọ́bù tó jù bẹ́ẹ̀ láyé. iman alájàgbá ni kí wàá lẹ́lẹ́kejì. وعملوا صالحات. al-amalu salih al-amalu as-salih ẹ jẹ́ kí ní kí wí bàbá ṣe kọ́ al-amalu as-salih iṣẹ́ rẹ̀ ibẹ̀ ni gbogbo nǹkan yòókù lòdù sí. gbogbo òpó márùn-ún sílámù òpó mẹ́wàá sílámù nǹkan méjì péré náà ni iman wàlẹ̀ amalu as-salih. torí pé bàbá là ń rùkú à ń kírun amalu ni àbí amalu kọ́ bírun wọn bá wá da sọ́lọ̀ wọn gbà á tàbá là ń yọ sàká bẹ́ẹ̀ bá yọ ní kárí mi amalu ni àbí amalu kọ́ bí ọba da sọ́lọ̀ wọn gbà á bàbá là ń gbàwẹ̀ amalu ni ju jawa jaa akramakumullah ọ̀sà jawaahu jaa jawaahu yujawi'uhu tajwi' jaa yaju'u ju'an wí bẹ́ẹ̀ sàmáyí àti àmọ́ min ju'in li'anna al-lughata al-arabiyyata mabniyatun ala sama fa in lam najid sama'an nalja'u ila al-qiyas. ọba ti gbà yín kì í padà bọ̀rọ̀. ju'an wa ma daliluka ya Husayn at'amahu min ju'in laysa min jaw'in wal Qur'anu afsa'u al-lugha ala wajhi al-ardi wa afsa'u al-kitab at'amahu min ju'in. Àfáà Ibrahim Dadi narolo didi ara àwọn tá jọ wà láàfin nu tá jọ jọ mekewu mukaddam bàbá wa Alhaji àgbà wọ́n wá ní iman billah kíni wọ́n yìí tún ní sìkejì al-amalu salih. àwọn yóò máa sọ pé bẹ́ẹ̀ bá ní imani kíni ó máa ṣẹlẹ̀ sí bàbá wa Ọláyínká bàbá wa Saleh Dadi Muda ẹ nàró wọ́n rí yín lódìdí. àwọn ẹnu wọ́n ìfẹ́ ojúpa yẹn lọ́fà ìfẹ́ ojúpa yẹn lọ́fà. gbogbo bí wọ́n ti ṣiṣẹ́ kí n ti bá ń jèrè ibẹ̀ wọn èmi wà nù ẹ̀ tí a máa ṣíà. bẹ́ẹ̀ ni lẹ́yìn. kí ni tíṣàtì kan báyìí Káyìndé sọ rántí kí ni rí pentac àbí pentac wọ́n wá ọ̀nbẹ́ńbẹ́ ọjọ́ máa àdúgbò wa.
àlùmọ̀ ní Muhammad. sayaj'alu lahumur rahmanu hudda. níparí ọ̀rọ̀ mi. sayaj'alu lahumur rahmanu hudda. bàbá wa Alhaji Àgbà fẹ́ràn alálùkùránì púpọ̀. ìfẹ́ alálùkùránì wo tí a ṣe pẹ̀lú ṣéwà almaruhu ṣéwà Abdulgani Abtawi. ẹ bá ní rahimahullah rahmatan wasi'a. àti ìhà àti hùn wàlí ọlọ́run làfà bòtó. gbé mi kó tó tú ọba ọbẹ̀ tó wòlé rí. bàbá ti dájú ntí ẹ̀ mọ́ bá tẹ́lẹ̀ sí bàbá yẹn sí. àbíkọ́ máa kẹ́ wọn sí dé. ọlọ́run máa bá ń kẹ́ bàbá lálùkìyámà. àmín. afájẹtí barista àbí mo sì wí ni. Alhaji Àgbà. tala wa wàláhì bẹ́ẹ̀ yẹn bá sì wá ní tala wa á ní ta lò náà wàláhì tala. ó bèrè question ni a ti. tọ́bẹ̀ ní taniwọ́ tí ẹ bá ẹ pọ́ wá lẹ́nu mi báyìí yìí ní taniwọ́ náà. why you wọ. tọ́ra àwọn àfáàlì mi ń bẹ lára mi àbí ṣe ṣéwù. ṣéèkù. bẹ́ẹ̀ yẹn bá ní òsèǹni gàràgà tí mo fi olóbìn ni àbí mo jówó rẹ kó ìjówó èèyàn kó. àjọjà sówó kálá lura wa. kí wàá ní wàhálà èsè tó jó rí bẹ́ẹ̀ iman àti kí ni. wal amalu salih. bẹ́ẹ̀ yẹn bá wá ní imani kí ni ó máa jẹ́ tiẹ̀ kí láàfin mọ̀ pé orin ń bẹ lára ẹ̀ khalifa ababu tó náà ní narókun orí ọlọ́yà. sayaj'alu. bàbá ọlọ́mọ tuntun ọlọ́run tọ́jú rẹ. àmín. ọlọ́run tọ́jú rẹ jókòó. àmín. bàbá wa wá sọ fún mi pé èsè tí imani àfi nídìí ẹ̀ bá mi wọ́n ní fúnra rẹ̀ ọlọ́run ló ní Allahu waliyul ladhina amanu torí kò sẹ́ni tí ó máa mójútó mùmínì àfitání. Allah. Ọlọ́run bá mójútó yàn kí ló tún kù mọ́ kí ló kù mọ́ sáré lọ́mọ nìkan àgbẹ̀ nǹkan sọ bẹ́ẹ̀ ni sọ bí mo bá ti wá fún ọ pé máa fún mi nǹkan báyìí sọ tó àṣírí mi pé èmi lágbájá làjọ máa lọ bí báyìí níta máa sì ilé ìgbà bẹ́ẹ̀ ni tó àṣírí mi. ibi àti gbàdúrà lájọ máa sọ. nígbàgbọ́ nù kankan kọjá táwọn bàbá wa fi bí Al-Qur'anul Karim ṣùgbọ́n mo lè máa pòńtọ́lógì bẹ́ẹ̀ sì ni tí rahaniya Kùránì bá kó sí yẹn la kò sí tó tó Al-Qur'an má kàn tọ́ jáde má sì fẹ́ràn torí bàbá yìí fẹ́ràn bàbá yìí tọ́jà má sì wá kó di ntọ́lọ̀ wọn fẹ́ sọ ọ́ dàkọ́ máa ya wèrè. ó dìdàkudà ni wọ́n ń sọ o. Al-iman wal amalu salih. wal amalu salih. bàbá wa lálánà múnú bàbá mi màálìmù màálìmù nu bẹ́ẹ̀ ni bàbá wa Dáúdù wa lẹ́gbẹ̀jìlá bàbá Dáúdù wa lẹ́gbẹ̀jìlá nù ni bí a bá ti jòkó èmi ọ̀rá ń dẹ̀ ọ́pù ni ibi tí wọ́n ti ń parí ẹ̀ sí. bàbá wa Galadima imani ni bàbá Alhaji Àgbà ní ẹni ó bá wà ní imani yukhrijuhum mina dhulumati ila nur. gbogbo ń tó bá fẹ́ ṣe láyé Ọlọ́run ni ó máa gáìdì ẹ̀ kí tí ń bẹ lára yín nù gbogbo owó tí ń bẹ lọ́wọ́ yín àwọn ọmọ yín tẹ̀ máa kí n fún rè. ọmọ ojú ìgbà tó yóò padà tó san padà fún. bẹ́ẹ̀ sì ní kọ́tan ara yín kalẹ̀ náà nù bàbá wa tàná kọ́tan ara wọn bàbá wa jẹta kọ́tan ara wọn èmi ò rí ẹni tí kọ́ mẹ́kẹ́ mára tí ó wòyàn sùn báyìí Ọlọ́run fún bàbá àjẹta púpọ̀ síbẹ̀ náà ni bàbá imam tí a bá wòye sùn báyìí tí a bá bi mí pé kí ló máa ń pa bàbá yìí ìmọ̀ nǹkan kan pa wọn kọjá Al-Qur'an ẹni ọba wa ní ìmánì ṣé wọ́n mọ lẹ́yìn tó sì níṣẹ́ rere lọ́wọ́ Ọlọ́run wa bá a ṣàdéhùn sayaj'alu lahum rahmanu wudda. sayaj'alu lahum rahmanu wudda. sayaj'alu lahum rahmanu wudda. dókítà ní jánásì fún dókítà jọ́mọ̀ rẹ̀ náà wí kó dún. sayaj'alu lahumur rahmanu wuddan. sayaj'alu lahumur rahmanu wuddan. Sakofinu Abdulsalam Usman Sakofi. Sakofinu. sayaj'alu lahumur rahmanu wuddan. sayaj'alu lahumur rahmanu wuddan.
ìmáàmù bàbá dúdú wọn náà wí. سيجعل لهم الرحمن ودا سيجعل لهم الرحمن ودا. iṣẹ́ tẹ́ ni máa ṣe nulẹ̀ ayé tèmi nu. ayé tẹ̀yàn bá lò bí ọba tí ì dáwọn tí ó máa gbaṣẹ́ fún Ọlọ́run bá wa tún ṣe lókù. àwọn débi àdúrà náà nù. ibi tí ó dé tí ó sùn sínú. bàbá wa Alhaji àgbà wọ́n ní ìmánì wí dáadáa. bàbá Galaji Majeta wọ́n ní ìmánì. bàbá Shehu Mahmudu Jimba wọ́n ní ìmánì. bàbá wa Isa Jeti Lagaka wọ́n ní ìmánì. bàbá wa Lálàká wọ́n ní ìmánì. bàbá wa Lágbàrẹ̀rẹ̀ wọ́n ní ìmánì. bàbá wa Lágàkà Òkè Lágàkà Àsàlẹ̀ wọ́n ní ìmánì. ní Niger wọ́n ní ìmánì. lọ́dọ̀ ọ̀rẹ́ mi ní Àbùdù wọ́n ní ìmánì. lọ́dọ̀ àfáà mi lérí òkó wọ́n ní ìmánì. lọ́dọ̀ bàbá wa lójúde ọba wọ́n ní ìmánì. ìmánì ń ṣe là wá ń lò. àwa tá à ń jọ ma wọn. sáà lo ìmánì yẹn sáà yàwó. bàbá wa sẹ́kẹ́tírì fún Ansarul Islam bàbá ẹbá ní rahimahullah. wí kọ́tẹ́mi lọ́rùn. rahimahullahu ta'ala. bàbá wa yìí ní dààmú kẹ́ tó máa wá nǹkan lọ́dọ̀ wọn. wọ́n kàn máa wò yín ni wọ́n sì ní píríncípù náà Alhaji àgbà wọn ti kọ́. bàbá Galaji Majeta náà bí n ṣe wí bí wọ́n ṣe ní gbogbo sùúrù tó wọn tolerate nonsense o. àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá. bọ́ ọlọ́pàá wọn ó tó àṣírí rẹ ni. ó ní má parọ́ sódódó ọba sọ tá a yọ kó nu wàhálà tó bá wà àmọ́ kọ́ parọ́ tá a fìjọ pàdé pẹ̀lú Ọlọ́run tá a ní máa dáwì. tó bá ipò bá wá rí bẹ́ẹ̀ kí ló yẹ ká ní àlì iman wàlà amalu sọ̀lẹ̀. mo bá lé Alhaji àgbà dúpẹ́ ẹ̀yin náà lẹ̀jẹ̀ abá yín dúpẹ́. bí ẹ bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú bàbá nù léwu àbáláwa tọ́ sí bàbá jù yín lọ. síbẹ̀ kọ́ ni Barrister Jeti tí ẹ bá ṣe bí bàbá pòfẹ́sọ̀ bí ẹ bá ṣe bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú bàbá wa pé wọ́n mọ bàbá tó bí wọn wọ́n sì dúró ti bàbá bó bí wọn. àbá sọ tí Ọlọ́run sọ nu Kùránì pé inna awla nasi bí Ibrahim lalladhina taba'u. àwọn tí a bá tẹ̀lé lẹ́gẹ́sì bàbá àwọn ni wọ́n tọ́ sí kí wọ́n kílèmù bàbá jẹ́ anybody lọ. ẹ̀gbọ́n tí ń wí ni. inna awla nasi bí Ibrahim lalladhina taba'u. ó ní sábàbù nùzúlù àyà ìparí ni ìjọ mi kọ́ ọ̀rọ̀ parí ni ibi tí ṣe láti ọ̀pùlọ bí Ibrahim lalladhina taba'u wa hadha an-nabiy walladhina amanu wallahu waliyyul mu'minin. abayin dúpẹ́ bàbá wa Gànkàdì abayin dúpẹ́ fọ́lọ́run ẹ máa ń tọ́lọ̀ gbé fún yín ẹ mẹ̀jẹ̀ ẹni tẹ́ ẹ ṣe bàbàrà rẹ̀ àwọn kan sún ànábì Ọlọ́run kan rè bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kílèmù tí èsè tiwọn ẹgbẹ́nu yín sọ̀hún ìgbẹ́nu yín sọ̀hún tí mo ní ẹgbẹ́nu yín sọ̀hún yín sì dọ́kúmẹ́ǹtì gbogbo ẹni tí máa ń bọ̀ láyé ní ọmọ ká lọ. ọwọ́ ni inna awla nas superlative expression àbí tẹ̀fídìlù náà kẹ́kọ́ mi. inna awla nas. ọlọ́ni ó tọ́ sí ànábì Ibrahim alladhina taba'u àwọn tí a bá tẹ̀lé lẹ́gẹ̀sì rẹ̀ ni. wa hadha an-nabiyyu. bàbá ìdákẹ́ wúru má dà sẹ́nu ẹ̀rọ wọ́n máa jọ wọ́n sì máa là. lálẹ́ farabalẹ̀ sẹ́ lalladhina taba'u wàláhì láàmù sáhálákọ̀ láàmù líptìdá àbí lalladhina taba'u ẹni ó bá tẹ̀lé lẹ́gẹ́sì bàbá ẹni ló lè kílèmù bàbá òun ẹni tí ń ṣe ti bàbá lọ́sàn-án lóru ní kọ̀rọ̀ lọ́kankan bọ́ bá ní bàbá mi ni àṣẹ gbogbo àwọn ọmọ ààfin bàbá wa Alhaji àgbà bàbá wí dáadáa prof jí ń gbọ́ tẹ́ ẹ̀yìn lẹ́lẹ́ lídìí wa bàbá bọ́ọ̀dù bọ́ọ̀fù wí bàbá mi. awla nasi bí Ibrahim alladhina taba'u. Ọlọ́run wá jọ ìwọ̀n kílíọ̀nù. wa hadha an-nabiyyu. ó wá ní àwọn tí a tẹ̀lé nígbà tó wà láyé fi zamani yìí. wa hadha an-nabiyyu. àtàdébí Muhammad yìí òun lọ́tọ́ sí Ibrahim.
walladhina amanu. ọwọ́ parí rẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ni walladhina amanu àtàwọn tó bá ní kí ni rí ìmánì tá a fi bẹ̀rẹ̀. wallahu waliyyul wọ́n ní gbogbo ẹni ọba ti lè ní ìmánì bàbá wa ẹni ọba ní ìmánì waliyyul mu'minin. Ọlọ́run ni máa mójútó bàbá mi Sheikh Abdulkadir olókọba onípákó Galadima ẹ bá ní rahimahullah. rahimahullahu ta'ala. bàbá mi Sheikh wa bàbá wa Galadima jẹ́ àrùn kan Muhammad Ayinla Galadima ẹni rahimahullah. rahimahullahu ta'ala. bàbá mi bàbá wa afa wa Sanusi Muhammadu Bello Galadima ẹni rahimahumullah. rahimahumullah. gbogbo wọn ẹ̀yin lẹ́ni wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ lágboolé wa yìí wọn ò síra wọn gbọ́ rí wọ́n ń tẹ̀léra wọn ni bàbá wa jòkó ní ìtàn tí bàbá Galadima ti wà lókè tí a bá ní bàbá ń pe bá mi wọn ò ní ṣe nǹkan mi wọn lọ́nu wọn ò ní mú nǹkan kan máa Alhaji Abdulkadir olókọ̀ọ́bọ onípákó bí a bá ń sọ̀tàn sọ́ọ̀mẹ̀lì àti sọ́gbó bàbá SAN Mumini sọ́gbó àti bàbá títí ìsàlẹ̀ àlùkò àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jọ dá sọ́ọ̀mẹ̀lì lẹ̀ Alhaji Abdulgafar bọ́bá wa rí bẹ́ẹ̀ Ọlọ́run wa ní gbogbo ẹni tó bá wá ní ìmánì tó sì ṣiṣẹ́ rere kò sí káwọn èèyàn ọmọ gbà tiẹ̀ àwọn èèyàn gbàtà Alhaji àgbà bí wọn gbà tiwọn ó tẹ́kì time àmọ́ wà lálẹ́ àkìrátú. khayrun laka minal ula. tó bá ìgbà bá gbà tiwọn gbogbo àwọn bí wọ́n ṣe wá tẹ̀lé wọn láàfin wá ń yà yín Ọlọ́run gbà fún wọn láàyè wọn àbí ó gbà fún wọn. ó yè wọn àbí ó yè wọn. alhamdulillah. bàbá mi bàbá Galadima náà ní sọ pé ikudu nìyà yín kò sé ni wọ́n pè é. alhamdulillah. bàbá sì gbogbo aburú tí kò ń bẹ bàbá sì kálù Kùránì síbẹ̀ ibi wọ́n ti bẹ̀rẹ̀ primary school àkọ́kọ́ Lansaru Silamu nù ibẹ̀ nílé wà yìí. bàbá Galadima jẹ tán wá ní mo fẹ́ kádùá yín ọgbà lára mi ìyá yín yìí mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣàdúrà sí kọ́dá yè gidi. kìí sọ̀rọ̀ àròsọ òsènìkọ́ o wọ́n confam tọ́ba ìkọ́ bá wá rí bẹ́ẹ̀ lónìí kí làwa tò nínú òsè fọlọ́n tí ó sẹ́kù tí wọ́n máa sọ lẹ́yìn wa. ọ̀dà àwọn náà dájọ́ pamọ́kọ̀ ọmọ àpò. bọ́ba ìkọ́ bá rí bẹ́ẹ̀ lónìí kí làwa náà sọ fọlọ́n sálọ́lọ́wọ̀n sànú wa ni. bàbá Galadima ẹ wo ṣe gbà yín láàyè láwa ní àfa aliminu lérí yín o ẹ ṣe ṣe òfin bá mi ẹ wọ́n làwọn tó fún àwọn náà nù ẹ wo ládàbí ládàbí nu o ẹlòmíì tí ó mọ̀ wá rẹ̀. bàbá ló kù tí ń sọ̀rọ̀ èmi kọ́ ṣé ìtajú èmi kọ́ mọ́ o wọ́n là fẹ́ sọ̀tàn bàbá wa jẹta wọ́n ní nǹkan ṣẹlẹ̀ nínú ilé wa ń yà yín wọ́n ní pẹ̀lú àwọn ilé Dongari wọ́n ní ààyè bàbá wa Bọ́lájí bàbá àlùbáríkà táwọn tara wọn jáde wọ́n làwọn wá fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ní Dongari wá ní kí lẹ fẹ́ ṣe wọ́n làwọn wá sọ fún bàbá wa Galadima ń jẹta wọ́n ní aago mẹ́rin wọ́n ní wọ́n dìde ńlẹ̀ lóru aago mẹ́rin ìrọ̀lẹ́ wọ́n wá lè rí ọba bẹ́ẹ̀ ni wọ́n wá gbà ní kọ̀rọ̀ wọ́n ní agbé mọ́tò wá pàdé wọn wọ́n ní wọ́n gbé bàbá ọba àjẹta jìde. ilẹ̀ àwọn bàbá Galadima. ohun èmi ní gbèsè lẹ́nu. Bọ́lájí ni ó wá ní àyè rẹ̀ láti bó tó bá jáwọ́ wẹ̀ ń tú láwàní rẹ̀. bá jáwọ́ èmi àti gbọ́ pé olóyè kan dìde ọlọ́ọ̀gbé ọba bá dùn ẹsẹ̀ ló ti rìn délé wa ní àyè mọ́tò wa fi pàdé rẹ̀. ẹ wo kàrámà wọn o ẹ wo kàrámà wọn o àsọ̀nà fẹ́ dátà padà ní baba prof tá a bá lè ṣe lókè àlùkò ọ̀dà baba wa náà sáàmù bẹ́ẹ̀ ẹni lọ yìí máa hù lọ àbí wò sí mbẹ ni wọn bẹ́ẹ̀ bí baba wa náà sáàmù bá ń bọ̀ wọn ogun mọ́tò baba Galadima wọn jọ ń lọ wá sínú wọn sì jọ dé náà ni nígbà tí o sí baba Galadima mọ́ baba náà sáàmù baba wa sẹkẹtìrì Ansaru Islam wọn sì lè gbé wọn èmi náà bá wọn wálé ni o kì í sọ̀rọ̀ wọn sọ fún sẹ́nìkọ́ o tó bá wá rí bẹ́ẹ̀ bó làwa náà ṣe sọ̀la a padà lè bá wọn àtàwí wọ̀nyí kí là wí
àfikún ni àbá tún tí wọ́n ṣe. Ẹ dákun ẹ má bínú tẹ́rí ìtẹ́ kó wá yìí bàbá wa ń bẹ ń jòkó ẹ bá ń ṣe séwù fáwọn bàbá ń jòkó bẹ́ẹ̀ ọba ṣe séwù lónìí ìmọ̀ bó ti fẹ́ràn ọba lórí ma ẹ tá ń ṣe kán sí ẹ bá ń ṣe kán sí inú àwọn tí a ní ààfin ní àtọ́ àwọn bàbá yìí gbé dìde ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run tí wọ́n ní pé Kùránì ni wọ́n dìde Alhaji wa bàbá Barrister Jẹ̀tí ẹ lè kó fún wọn lára owó wa Alhaji wa Madibo tọba Ìlọrin mọ́lá ṣe nǹkan láàfin wọ́n wá láwọn wá àmọ́ àwọn ti há sọ́dọ̀ bàbá wọ́n wá mú 20,000 wá kó wá àdúrà àtàwọn nù ní owó wọn ní àfi ránṣẹ́ nǹkan dọ́dọ̀ mi owó ti débi ọlọ ní cash. Ẹ dákun bàbá wa Dr. wa Hussein Musa Muhammad al-Bashir wọ́n ti sọ̀rọ̀ Ọlọ́run fún arúnkálukú sì balẹ̀ afẹ́lẹ́ ni wọ́n má dákẹ́ mọ́ àmọ́ lé wọ́n wá magaribi sì tó ẹgbẹ́ masalasi ọlọ́pàá bá dúpẹ́ fún wọn. Bàbá ẹ jókòó lẹ̀kẹ́ gba àánà kún mọ̀ láì sí ifá ó kì wọ́n kí àwọn àgbàlagbà lọ́wọ́ ni Ọlọ́run ẹ dákun a máa lọ bí tọ́kàn nísìn wọ́n ń ṣàdúrà fún bàbá lọ́wọ́ ẹ máa ṣe àmín ṣe rí kóòkì tí ọ̀nkálùkù mú omi lẹ́yìn ìgbà táwọn bàbá wa àgbà tí wọ́n ti gbé kalẹ̀ tán ìyá wa tí mo fẹ́ dákọ̀ wọn ìyá Alhaja wa Ṣẹ̀gilọ́lá Aminatu Ṣẹ̀gilọ́lá mo fẹ́ kí bàbá Grand Kadi fún ọgbọ́rọ̀ yìí ni o ẹ̀dá bàbá Dr. Hussein ẹ jòkólẹ̀ káwà parí gbogbo tí a máa ń ṣe òun tọ̀bẹ̀ láàbẹ̀ pé wọ́n fẹ́ jòkó òun Alhaja wa Aminatu Ṣẹ̀gilọ́lá ìyá Simbi àti Galadima ìlà wọn náà àwọn ni wọ́n há gbogbo àwọn nǹkan tẹ́ rí tà mú yìí wọ́n kọ́dà gbogbo tí ń bẹnu ṣọ́ọ̀pù wọn ní nǹkan mú wọ́n wá kó gbogbo ẹ̀ jáde kóòkì ní sọ ní nǹkan mú o dákùnkọ́ gbọ́ àtómi àti kóòkì àti gbogbo ẹ̀ báwọn wọ́n wá kó gbogbo ẹ̀kọ́ tí ẹ̀ ní sí wọn ládùúgbò yìí lágbára Ọlọ́run táyé ìtàn ẹsẹ̀ àmín wọ́n wá ní tó jáwọn ó ṣe bẹ́ẹ̀ àwọn fi ń dúpẹ́ ni wọ́n láwọn wádọ̀ bàbá Alhaji àgbà ní pé nǹkan àwọn ọ̀lọ́ dédé bàbá ẹ̀ ṣàdúrà kọ́rọ̀ tèmi náà yàtọ̀ wọ́n lálàájá àgbà sí ṣàdúrà wọ́n wá náwó sí yín lọ́kànkan pé bàbá tó jòkó lọ́kànkan hùn mo ní Grand Kadi náà wọ́n láyá wọn wà náà àti bàbá ní wọ́n ké nǹkan fáwọn ẹjọ́ náà La ilaha illallah wọ́n wá ní láti gbà náà lọ́rọ̀ àwọn ti bẹ̀rẹ̀ sí ní máa dáa Allahu akbar ìyàwó náà lọ́kànkan hùn wọ́n wá níbi tọ́rọ̀ àwọn àǹtí Dr. Hussein ni wọ́n tọ̀ Ọlọ́run bá kẹ́kà ó ń bá gbà Ọlọ́run kẹ́kà wú àtàfà ìyá náà wá sọ pé àdúrà wọn gbà pátápátá kọ́dà báwọn bá tún wá débì kan ojú táyé máa wá tún fi ń wo àwọn ojú tó tóbi ni wọ́n náà wá lọ Mákà ibi tí wọ́n fi àwọn tálíkà ẹgbẹ́ àwọn sí wọn fi àwọn sí wọn rèé fi àwọn sáyé àwọn olówó àwọn tún wá wò pé àdúrà ẹ jẹ́ káwọn tó àwọn tó wá ní kọ ibi tẹ́ fi sí ọ̀tẹ́mi lọ́rùn wọ́n tún wá gbà wọn sókè díẹ̀ sí wọ́n ní làwọn fi ń dúpẹ́ lónìí pé ẹni tí ó bá mọ̀ pàdúrà Alhaji àgbà Mujabu dáwà ni wọ́n kọlọ̀ lè kíyèsí látara tàwọn o bàbá ṣàdúrà fáwọn ọgbà o ìyá wa náà ní ìyá wa ń sunkún àfàbí ìyá náà nù wọ́n lọ́mọ bàbá wa Galadima ni wọ́n Allahu Akbar ìyá ó ti tó ìyá tó rántí jọ pẹ̀lú ìyá tó rí ní ọ̀rẹ́ lónìí nínú yóò máa dá sí ẹ̀dàkùn àánà kúmọ̀ láyàtà máa ń ṣe wá àfà tó bá ṣe wá sí ẹjá ṣe bàbá dókítà náà àánàkúmọ̀lá mo ṣe àwọn àdúrà mẹ́ta gbàkọ̀gbà kankan fún yín lẹ́ẹ̀kan àdúrà náà ẹ̀rí gbọ́ lágbà púpọ̀ mo ní wọ́n ní gbé yín gbé ẹ̀ ní fasọya mọ́ra yín là ẹ̀ ní jòkónú yàrá kẹ máa sunkún àwa náà sì rántí yẹn ká bú ẹkún àdúrà náà àdúrà tó tóbi ni ọlọ́mọ́sá gbà bẹ́ẹ̀ náà owó àtòrí àgbó kọ́ owó kí ni àánú bàbá ẹ̀dàkùn torí Ọlọ́run tí tó máa gbó láàrín àfáwà torí Ọlọ́run mú ilé yán dà yìí sí nísìn ẹ̀dàlẹ̀ bàbá torí ọdún okù 1,000 tí ìpín 5,000 wáhùn prof ní ẹgbà prof ní ẹgbà lẹ́yìn wọ́n padà jẹ́ 6,000 prof ní ẹgbà sí àní prof àtẹ̀ẹ̀sẹ̀ darí Mákà iná ní bàbá ẹgbà wọ́n ní bàbá torí Ọlọ́run bàbá lálánà mú àfà ọkùnmọ̀lá
ẹ dákun torí Ọlọ́run. ìyá wa náà wọ́n ní gbogbo táwọn ṣe ìrìn àbáwá Gàràjí Mágèjì làwọn fi ṣe o. ẹ dákun torí Ọlọ́run. ẹ dákun níbo lè yóò kóró owó yìí sí báyìí. ẹ máa ní mo fẹ́ ṣe ẹ mú wa mo fẹ́ ṣe kankan ni ẹ mú wa mo fẹ́ ṣe kankan ni mo fẹ́ ṣe kankan ni. Abibu na ẹ gbàngbà tàbá délé kó àfìrè kó mẹ́ o. àfá àbáṣájẹ̀ tí wọ́n tó mọ̀ tó di pé tẹ́nì bọ́ bá rí bẹ́ẹ̀ ẹjá máa lọ bí tọ́kàn. a bàbá wa àjára ń bẹ́ ń jòkó lè ẹ̀dá kan máa bọ̀ wájú torí Ọlọ́run. bàbá prof bàbá wa àjára àwọn aṣojú wọn wọ́n ní kí wọ́n máa gbogbo bí tá a láyé ẹ̀dá kan ìjọ ẹ máa bọ̀ wá ìjòkó tí yá dá jòkó Ọlọ́run bá dúpẹ́ fún àfá wa àfin láwa yìí yàrá mẹ́nu lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ òun. yàrá bọ́ bá rí bẹ́ẹ̀ a ń lọ́dọ̀ bàbá wa tó a máa fi lọ́dọ̀ sọ ẹ dákun láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kù ìtàbí ṣe rápà náà. bàbá Ọlọ́run ní dààmú yín bàbá Grand Cadi wọ́n láwọn làwọn fẹ́ fowó yìí tọrọ fún wọ́n ní kó tó débi wọ́n wà lónìí yìí tí wọ́n tó ń lọ sí lágbára Ọlọ́run. Amina Ọlọ́run ti dá wọn dáadáa. bẹ́ẹ̀ ni Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láíláí ọmọ tí a lójú báyìí lọ. Ayatul Kursi ẹyọ kan fún bàbá Grand Cadi. Allah wọ́n tún ẹ̀dàkùn àsàlátì Nabi Karim sallallahu alaihi wasallam àsàlátì Nabi Karim sallallahu alaihi wasallam. Ayatul Kursi ẹyọ kan bàbá ìmáàmù wọn ní ká ké fún bàbá Grand Cadi. Ọlọ́run kó dákun Ọlọ́run má jẹ́ ṣubú Ọlọ́run má jẹ́ agbó ayín tí Ọlọ́run má jẹ́ dẹni àná Ọlọ́run má jẹ́ padà máa dáwó fún yín àwọn èèyàn sámi wọn dáadáa gbogbo tí ó bá yín tí ó di pé tẹ́ẹ̀ náà bá ní ẹ̀fẹ́ ránṣẹ́ Ọlọ́run má jẹ́ ọba yín o. Ayatul Kursi yìí bismillahirrahmanirrahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm lahu ma fis samawati wa ma fil ard man dhal ladhi yashfa'u 'indahu illa bi'iznihi يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهده حفظهما وهو العلي العظيم. Alors bàbá wa Lisanu Sheikh. Okay. Àwa jàmáà ti dé àwọn ọmọ kí bàbá Alhaji àgbà ilé kí ó tí bàbá Alhaji àgbà tí wọ́n fi lélẹ̀ 1926 àmọ́ gbà dọ́wọ́ ojú ní àtúngbọ́pọ̀ kọjá báwọn o. Bẹ́ẹ̀ni. Bàbá Dr. Paul Kagini bàbá àtàwọn wọ́n ti jáde lé kí ó before 1926 lọ́dọ̀ Alhaji àgbà. Bàbá àtàwọn. Bàbá tó bí mufti ẹlẹ́ẹ̀kejì. Wọ́n láwọn ti jáde before 1926 lọ́dọ̀ Alhaji àgbà. Wọ́n ní láàrin 1924-25 wọ́n nígbà tí àbá wọn fi kéwú nù. Kó tó yẹ kí bàbá wa dálé kéwúlẹ̀ lẹ́kọ̀ọ́ Ìlọrin làwọn ti ké ogun tí wọ́n ké. So ọ̀rọ̀ ń bẹ lérí ìgbà tá àfáàgbà kú inṣáàlá ẹ jẹ́ ká máa lọ wádìí ẹ̀ inṣáàlá ọ̀rọ̀ ma ìtàn ní yọ́ ma lọ yọ́ ma bọ̀ ní ẹni ọba láyé nù wà yí ọwọ́n àbí máṣáàlá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. ẹ̀dàkọ̀ yá jẹ́ ọgbẹ́ jẹ́mọ́. Alhamdulillahi rabbil alamin. 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 Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Maliki yawmiddin. Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. Wa ala alihi. Wa ala alihi. Wa sahbihi wa sallim. Wa sahbihi wa sallim. Argbọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tó bu ọjọ́ òní fún wa tó wá ní kó kù láyọ̀. A kí gbogbo àbáwá tán bẹ́ ń kalẹ̀. Bẹ̀rẹ̀ àbáwá Dáúdù Fágbà ẹ bá ń ṣe é fún ọjọ́ máa. Ẹ ṣe dáadáa jẹ̀má. Ṣéhù. Ẹ ṣe dáadáa. Ṣéhù. Àbáwá Dáúdù Àgáka. Àbáwá Dáúdù Galadima. Àbáwá Dáúdù Jimba. Àbáwá Dáúdù Ègbèjìlá kúrò ní làwọn tó gbọ́. Wọ́n láwọn lè gbèjìlá àmọ́ gbogbo táwọn bá ṣe ní àwọn kàńsù rẹ̀ àwọn ń bọ̀ àbíjókòó Alhaji àgbà àti gbogbo yẹn àgbàlagbà ẹ̀ ní màpadà sí láéláé. Àbàbọ̀ mọ̀ ojúde ọba àbàbọ̀ mọ̀ àgbà àfa àgbà ń sálẹ̀ Fúlàní ọba Dasuki ọba Ìmámù Tanananu mi àbàbọ̀ mọ̀ alọ́ba àti gbogbo yẹn àgbàlagbà àbàbọ̀ mọ̀ Galadima àbà Khalifa lè Jimba àti gbogbo yẹn àgbàlagbà Ọlọ́run bá dúpẹ́ fún yín. Àmín. Àbá tó kó àjọ láàfin bí yìí
táàfin jẹ́ àdàbíyà ààfin branch àwọn bàbá wa Professor Jimba ẹ̀ bá ń pẹ́ adamallahu hayatahu. nígbà tí a lè bá wọn pé a fẹ́ gbàlejò centenary lecture ládùúgbò wa láàfin bàbá wa Jimba inú àwọn dùn púpọ̀ àmọ́ àwọn ń lọ Mọ́kà àmọ́ bí nǹkan bá ṣe ń lọ sí ẹ máa update ni báyìí ṣe fún wọn tó Mọ́kà àwọn update wọn yìí tó ń follow wa up ẹ̀sìn báyìí ọlọ́run wá kára báwọn náà ń bẹ̀mí jókòó yá mo kí n kú rí àbá pọ̀ ọlọ́run wọlé àníyàn yẹn ti gba ọmọ ọlọ́mọ àwọn ọmọ yẹn ní fojú sunkún wọn o. Allahumma àmín. mo kí àbá alájà gbà ń kalẹ̀ bàbá grand card ẹ̀ bá ń pẹ́ adamallahu hayatahu. alájà àgbà ní ma'anan wa shakilan wa madmunan bẹ́ẹ̀ bá rí wọn ti rálájà àgbà náà nù ni ọba tó gbé síbẹ̀ ọlọ́run jẹ́ ló pẹ́ o. àmín. ìsàlẹ̀ nígbà rẹ̀. àmín. wọ́n á kí abá mi Dr. Hussein Professor Hussein. adamallahu hayatahu. ọlọ́run ti sáyẹ̀nsì bẹ́ẹ̀ láìpẹ́ yọyọ ẹ gbà ẹ bá ń ṣe àmínà fún wa. àmín. ẹ bọ́ sí bá a sọ̀rọ̀ ọlọ́run bá a dúpẹ́ fún yín. àmín. ẹ kì í yín ọ̀rọ̀ tábàtájú wí yẹn àfáàgò kú 1924 ẹ̀yin tẹ́ ń pọ̀ tẹ̀lé tún gbọ́ èmi ní fíkọ̀ lọ́wọ́ àbá alájà àgbà ní fáìlì kan kékeré báyìí ni àbá gàngàdì ó máa rántí black lẹ́yìn rẹ̀ ibẹ̀ náà máa ń kọ́ àwọn àṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ láyé nínú hayat wọn sí wọ́n á gbé oúnjẹ ọ̀gbẹ́ Abdullahi mo ní náà wọ́n máa kà á sí mi létí mo wá kà wọ́n ní mata Sheikh Muhammad Tajul Adam àkọọ́lẹ̀ ń bẹ̀rẹ̀ ọ̀mí dòní pé ìgbà táfà àgbà kú 1922 yìí kìí ṣe 1924 àbákọ́ yẹ pé èyí ló kọ̀rẹ́ẹ̀tì ju gbogbo tàtà yín pa àmì láfàgbà kú 1923 kìí ṣe 1923 àmì láfàgbà kú 1924 àbárí kìí ṣe 1924 1922 láfàgbà kú èmi máa gbé fálsáfà tèmi wípé agbọ́nùtàn pé gbogbo tí àbá lò pẹ̀lú àfàgbòjò ọdún mẹ́ta lọ gbogbo bàbá wọlé kíw 1919 wọ́n bẹ̀rẹ̀ wá sí ìtàwọn gba 1920 ní òun bọ àlífàtà náà kó wá débẹ̀ bẹ́ẹ̀ bá sí 1919 sí 1922 ọdún mẹ́ta nù ayẹ́pọ̀ sí dédé ọdún mẹ́ta tí àbá lò pẹ̀lú àfàgbà bẹ́ẹ̀ bá pé 1924 ó ti di ọdún mẹ́ta lọ lójú ayé àfáwa alájí wa oníkì ìpá àfáwa Sheikh Ahmed Abdullahi oníkì ìwà lọ́nba akẹ́hàn àmín. wọ́n á lè bá wọn lé mo ní nàtẹ́ ẹ̀kọ́ pé 1924 àfàgbà kú àfàgbà kú 1924 o wọ́n ní kí ló gbẹ́sẹ̀ lé mo ní mo gbẹ́sẹ̀ lé fáìlì alájí àgbàtà gbé fún mi pé kí n kà fáwọn báyìí ni wọ́n á ní dúró yẹlẹ gbé kàlẹ́ndà 1920 something jáde wọ́n á gbé jáde wọ́n láwo 1924 àti 1922 èyí tó bá bọ́ níjọ́ Sunday ń bẹ àjẹpọ̀ òun ló correct nígbà tó wò 1924 kò bọ́ níjọ́ Sunday 1922 kò bọ́ níjọ́ Sunday. Allahu akbar. wọ́n ní Abdullahi láti òní lọ gbogbo àfún ọ torí náà Ọlọ́run pẹ̀lú wa. àmín. ìgbé tí wọ́n á ń gbé wá sí káàkiri à ń dá sí gbégbégbé ọlọ́mọdé ó gbéṣẹ́ ilé wa. àmín. wọ́n gbà ń gàmbàrí wọ́n gbà lọ́pọ̀lọ́wọ́ wọ́n gbà lọ́lọ́jẹ́ wọ́n gbà ń kù tí wọ́n gbà ní abáyàwó àwọn náà wá gbà wọ́n gbà lókè pàkátà náà bẹ́ẹ̀ ní ilé oorun ẹ̀rọ Muhammad sallallahu alayhi wa sallam. àwọn àjíǹbà ní kí n àná sí pé àwọn alárìbù ni ó gbà lọ́la bẹ́ẹ̀ ni aláwọ̀ ọ̀dọ̀ alárìbù là ń lọ lọ́la insha Allah. náà àbàbọ̀ àjíǹbà wọ́n ní sọ fún gbogbo ayé pé gbogbo Nàìjíríà ní wà sí káàkiri àti lọ́lẹ̀ Yíbò alọ́lẹ̀ Haúsá alọ́ Àbújá alọ́ Ẹdó alọ́ Abẹ́òkúta alẹ́kọ́ alọ́sùn alọ́lẹ̀ Tápà àmúra àbàdàn báyìí Allah. zumra máa ń bá ó lé anwari zumratuna zumratul albabi qudi sumratil antil kamalu lana wa kamalu din zumratuna. ẹ̀rí lákòjọpọ̀ wa lábẹ́ àbá Professor Moshood Mahmood Jimba baba barrister Ibrahim Isa Jeti baba Dr. Hussein Alikewushola baba Dr. Soliu Abudu baba Dr. Musa Fulani wọ́n travel ní wọ́n bẹ lójú ọ̀nà báyìí pa àwọn ọmọ bá tọ́lọ̀ bá kádàrá àti baba wa Engineer Kọ́lá bẹ́ẹ̀ ni àbáwọn Engineer Kọ́lá àwọn náà bá wà ń bí ilé ní àmọ́sára bí kan ní kọ́lọ̀ bá sàrékún gbàdúrà tàlá kàtó pọ̀ Allahumma àmín. pẹ̀lú ògùn Ọlọ́run láàfin bí
àgbà centenary yìí pẹ̀lú 1 million naira. Allahu akbar. ẹ bá ń gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. ẹ bá ń gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. àǹdẹ́ tó ti wá ń tẹ̀lé nínú àǹdẹ́ tó tẹ̀lé lèyí tí wọ́n mú dání yìí àbá Dr. Hussein wọ́n ní àwọn àbá wa ń lé Galadima àwọn dáwọ́ 20,000 yẹn wá pé àwọn náà fi kún wa lọ́wọ́ ọlọ́mọ apáyìn náà. omi ò máa kún omi ò máa kún. wọ́n ní Madibo Dr. Hussein ní Madibo wà lọ́rùn 20,000 naira. 20,000 ti àwọn lé Galadima. àbá Madibo ogun ọmọ lé Galadima 20,000 naira. àbá Madibo 20,000 naira. àmọ́ àrètí àwọn tí wàá tún kún wa lọ́wọ́ àkọ́ sí àkọ́ àbá àtàjù náà àbáwá láyínká ní Gegele àbáwá nílòkọ àlíbà ń Gegele Alhaji Shehu Abdulkadir Ọláyínká àtẹni tó tẹ̀lé wọn Alhaji Sọ́líù Ọláyínká àtẹni tó tẹ̀lé wọn Alhaji Abubakar Ọláyínká àti gbogbo Ọláyínká 20,000 naira. Allahu akbar. àbá Khalifa Alejimba àbá kúnfà fún 2,000 naira ẹgbẹ́ ọ̀nà tó fi jẹ̀ máa. Allahu akbar. Alhaji Aṣáwọ̀ Ọláyínká ìyàwó Alhaji Sàádì Ọláyínká chairman Hamzat Islami 10,000 naira. ẹ̀rọ kan máa ti jẹ́ lọ àgbàdo àlọ́ bàbá Alhaji àgbà bàbá Grand Card mẹ́ńkàlẹ̀ àwọn ogun aládùúrà lóko bàbá Alhaji àgbà ilé-ike Uzuma náà ọlọ́mọdé parí láéláé. Àmín. àgbàdo bàbá ọlọ́mọkà kó lára ìgbọ̀ngàn wa. Àmín. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọ̀dọ̀ bàbá Grand Card láwọn lọ tún gbogbo aládùúrà kọ́lọ̀ wọn láti náà kó má ṣe lè láṣẹ mọ́ o. Àmín. àdàbí ààfin ọlọ́mọdé túká láéláé. Àmín. àbá Maalim látara bàbá Dáúdù Ègbèjìlá wọ́n ní 2,000 naira àánà ìdásí ọlọ́mọba àdúgbò fún yín. àwọn èèyàn ń bèèrè àkáǹtì àbá Galadima ń gèrí wọ́n lórúkọ tàwọn fúnra gẹ́gẹ́ yàtí gbogbo táwọn dé 5,000 naira. àbá ìmáàmù àgbà ní Galadima 2,000 naira ẹgbà. àbá àlífà lórí òkú ọlọ́njárí àbá fẹ́ 1,000 naira. àbá Sámàkí látọ̀ bàbá àgàgà 30,000 naira. ọ̀rẹ́ wọn 5,000 naira ó ti wọnú àkáǹtì. bàbá wa Grand Card àwọn yóò ti lè Galadima 5,000 naira wọ́n ti transfer rẹ̀ lọ́wọ́. àbá àlífà orí òkú Dr. Ahmad Sadauna àbádáadáa wọ́n ní 5,000 naira ló pa àwọn ọlọ́wọ́ bá dúkẹ́ fún yín. Àmín. àbá Gánkà lọ láàmà lọ àbá Ruwaidi chairman ọmọlé Galadima 2,000 naira. owó tí wọ́n ń sẹ́ndì àwọn tó ń sẹ́ndì àkáǹtì tàwọn àfin ni o. ayé àkáǹtì tàwọn àfin lọ yóò ìbò àdọ̀tí náà. àbá Gánkà ní wọ́n bọ̀ aládùá. àbá Gánkà àbá Professor Jimba àwọn Gánkà láwọn sọ̀pọ̀tì pẹ̀lú 50,000 naira. Allahu akbar. Allahu akbar. ọlọ́wọ́ bá dúkẹ́ fún àwọn Gánkà dì. Àmín. ẹ̀ ní màá fara sí láéláé. Àmín. ọlọ́lá haúlà. wala quwwata illa billahi. ọ̀dọ̀ àbá Gánkà láàmà lọ ogun aládùá ọlọ́njà ní igẹ̀. Àmín. àbá ní káyọ̀ bá nàbà Muhammadu sallallahu alayhi wa sallam. wọ́n láwọn ó ṣàdúrà ní àmọ́ àbá àmọ́mọ́ ojúde ọba àwọn ó gbé àdìdé ń kalẹ̀ yìí. àbá ní káyọ̀ bá nàbà Muhammadu sallallahu alayhi wa sallam. àbá Gánkà dì àbá Alhaji àgbà níkàlẹ̀ yìí wọ́n ní jókòó wa níbí. àwa láti wá gbà lùbáríkà ni. àwa láti wá gbà lùbáríkà ni. ní àyè tá a wà yìí. láyè tá a wà yìí. èyí tó ga jù náà lùbáríkà náà ni pé. ilé tí wọ́n ti bí ìyàwó àfa gbà. ilé tí wọ́n ti bí ìyàwó àfa gbà. àbá Shehu Tajul Adabi. agboolé náà la wà yìí. àlùbáríkà gangan náà la jòkó tì í. àlùbáríkà la jòkó tì í. kátó wá ní gbogbo àwọn bàbá wa ẹ̀jẹ̀ Sheikh Alimi tó wà ní jòkó. kátó wá ní gbogbo àwọn ẹ̀jẹ̀ Sheikh Alimi tó wà ní jòkó. bẹ̀rẹ̀ sí bàbá Dáúdù Fágbà. kárí gbogbo àwọn bàbá tó ń bẹ ń kalẹ̀. bàbá Dáúdù Àgàkà. bàbá Dáúdù Jimba. bàbá Dáúdù Galadima wà ń bẹ. bàbá Dáúdù Galadima ń kèrí. bàbá Dáúdù Ègbèjìlá. ọlọ́run bá dúkẹ́ fún yín. ọlọ́run ọlọ́run lọ́gà gba àbáwọ̀ yìí
ọlọ́jà àánú lálùbáríkà gbogbo àwọn táwọn bí pátápátá bẹ̀rẹ̀ níta bàbá ìmáàmù Galadima tó ipá àná lásíwájú wa bí a bá ti rí ìmáàmù gbogbo mùsùlùmí tó bá wà ń bẹ̀ ẹ̀yìn wọn láwọ́ tò sí ọlọ́run olùbáríkà tiwọn náà òun tí ń jẹ́ àwọn bàbá alájà àgbà pátá láàfin àti gbogbo àwọn mùsùlùmí pátá lọ́kùnrin lóbìnrin tá a pé síbí lónìí ọlọ́run bí àbùkátà wa ọlọ́ṣẹ́ Alimi ọlọ́run bí àbùkátà wa àbá dọ́kítúrù ṣe àlùpùrọ̀fẹ́sọ̀ àǹkọ̀rí ìtàṣíwá àti fún wa ọlọ́run sàlékún dùnú fún wa sàlékún àlùbáríkà fún wa àbá pòrẹ́sọ̀ Jimba tó ìwà ní lídà gbogbo wa ní ààfin zonu mi àwọn náà ni chairman WC ti Zumura bẹ́ẹ̀ ni dákọ̀ ọlọ́run jẹ́ kún síwájú wa pẹ́ ọlọ́run jẹ́ síwájú wa pẹ́ lánàá náà kó wa lólé ọba kó sàlékún dùnú fún wa bá pòrẹ́sọ̀ Jimba ọlọ́run tó ní kẹwàá wájú ọlọ́mọ sọ ń dèrè yìí láíláí ní tẹ́ máa lò táàmà fi bá yín wájú tẹ́mà fi rí iṣẹ́ ọlọ́run bá jogún ẹ̀ fún yín ọlọ́run náà bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo àwọn àbátọ́ mi ń kalẹ̀ ọlọ́run jẹ́ mi wọ́n gùn ọlọ́run fún alálàáfíà ara ìdùnnú ojoojúmọ́ tágbàlagbà lò tán fi gbádùn ayé ọlọ́run bá ṣe fún yín bisimilayi suratul Fatiha. bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين wọ́n ní kí àbá ní ojúde ọba ó ṣàdúrà sí àbá àwọn Galadima ní àgbé àdìde wọ́n ní àbá Dr. Sadauna náà $175,000 lọ́wọ́ bàbá àbá ojúde ọba anakunla. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Bàbá èmi náà wọ́n pàṣẹ pé kí n ṣàdúrà bẹ̀rẹ̀ ìwọ́n ń rò ó nínú pé ẹgbẹ́ sọ̀mùdání Ọlọ́run pé mo gbọ́dọ̀ kọ́sẹ́ sí àfáà mi lẹ́nu tó fẹ́ mi ń sẹ́ ìwọ́n ń rò pé mọ́mú Galadima bá sì ti wá dọ̀ àmì ní wọ́n ní sí bá ṣàwo bó ní sí wá sí Ọlọ́run Ọlọ́run wá wí fúnra rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ bá sọ pé ya Rabbi lakal hamdu kama yanbaghi lijalali wajhika wa azimu sultanika. Bàbá àfa àgbà ni wọ́n nìkan o ya Rabbi lakal hamdu kama yanbaghi lijalali wajhika wa azimu sultanika. Bàbá alájí àgbà ni wọ́n nìkan o ya Rabbi lakal hamdu kama yanbaghi lijalali wajhika wa azimu sultanika. Bàbá wa Khalifa àti gbogbo níjà wọn ni wọ́n nìkan yòókù gbogbo àwọn ọmọ kéwú kásì àmín kásì àmín àlùbáríkà tó tọrọ fún wa láàrin inú sẹ́ńtúrì tó rán gbogbo wa ọlọ́njọ́ ọmọ lọ́gbẹ̀rẹ̀ bàbá ẹgbẹ́ àdìdẹ. ẹ̀yà ṣàmìnà ẹ̀yà ṣàmìnà ẹ̀rí láàmú sọ́dáfò rẹ̀ ìyá wa lè Galadima ń bì agbọ̀ pé ìyá wa Khadija náà ń jẹ́ ìyẹ́ ẹlẹ́kọ̀ọ́ yàtọ̀ abẹ́rẹ́ ajé àgbà náà Khadija làwọn náà ń jẹ́ àwọn tó ń jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹgbẹ́ lọ́n tó ń jẹ mẹ́rin. Allahu Akbar. Bàbá Ìmáàmù Galadima ọ̀dọ̀ wọn láwà báyìí àbáríkà ṣe àmì. Àbá Ìmáàmù Òjìlẹ̀ wa wọ́n láwọn tán ni láwà ní àwọn. Àwọn àbá mi ló gbọ́ sínú wọn. Wọ́n ní